ta ni ìyá àṣetán Mike. ok ẹ kalẹ́. Ẹ káalẹ́ kí ni ìkọ́jẹ́ fẹ́ bá wa sọ. Mo gbọ́ tẹ́ sọ wípé pé Fúlàní ni wípé àwọn Fúlàní fẹ́ wá kó lẹ́yìn nǹkan báyẹn pé nítorí ẹ̀ ní Islam tó ń gbé wá. So nǹkan tẹ́mi wá tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé. nǹkan táwa máa ń sọ ń bì a máa ń jẹ́ kó kíní yẹn clear. Ẹ jọ nílọrin ṣé ọba náà ń jẹ nílọrin ni àbẹ́míà. ṣé ọ̀rọ̀ Ìlọrin la fẹ́ sọ ni àbí ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ Islam? Yorùbá ṣáà nílọrin àwọn wo ni wọ́n wà nílọrin báyìí ṣé ọba náà jẹ nílọrin ni àbẹ́míà. ọmọ Yorùbá lẹni yẹn ni àbí Fúlàní. Fúlàní ni. tó nǹkan tó fẹ́ fi ẹ̀sìn Islam ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn it's as simple as that kí ni yóò rújú. Yorùbá tẹ́ sọ yẹn gan Yorùbá tẹ́ sọ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ àwọn ta ló fún yín Yorùbá tí ò ń ṣe àwọn Fúlàní àtàwọn Haúsá ṣé Oòduà ló fún yín ní Yorùbá yẹn? ṣe ti rí àwọn ọmọ àlè yẹn báyìí wọ́n tún sọ wípé àwọn Fúlàní ló tún fún wa ní Yorùbá tẹ́ èdè dárúkọ ó jọun àwọn ló dán Fúlàní. jáde kó ẹ dákẹ́ àwọn Yorùbá ló fún wa ní Fúlàní náà sọ yín ní Yorùbá. gbẹnu ẹ dákẹ́ Fúlàní wo ló sọ ní Yorùbá. ms ẹ bá filẹ̀ kó sọ ṣe rí one thing tí ò yé àwọn people ẹ káalẹ́ gbogbo lé o mo kí ẹ̀yin tẹ́ mo wà mo káwà tá wà lókè. Tẹ́ bá fẹ́ parọ́ ẹ lè parọ́ ẹni sùúrù name of language Yíbò tẹ́ bá lọ find out ìran ẹ̀wọ̀ ló Yíbò kò ń ṣe àwọn náà dìídì fúnra wọn ní Yíbò ẹ understand Fúlàní kò ń ṣe àwọn náà dìídì fúnra wọn ní Fúlàní Haúsá kò ń ṣe àwọn náà jókòó tó sọra wọn láwùsá Yorùbá kò ń ṣe àwa la jókòó ká sọra wa ní Yorùbá ẹ understand Germany ẹni sùúrù Germany ìkọ́kọ́ tí òye ilé mi fẹ́ ṣàlàyé fún yín Germany kò ń ṣe àwọn náà jókòó tó sọra wọn ní Germany Amẹ́ríkà kò ń ṣe àwọn náà sọra wọn l'Amẹ́ríkà ẹ lọ ṣe ìwádìí yín káàkiri gbogbo àgbáyé ìran kan ló máa ń sọ ìran kan lórúkọ ó depend ìhà tó bá jọ kọ síra wọn so tẹ bá ní kèsè Yorùbá ló sọra rẹ̀ ní Yorùbá èèyàn kan ló sọ Yorùbá ní Yorùbá kò mean anything bó ṣe wà káàkiri àgbáyé nìyẹn for example nsìn Germany àwọn gangan ò pera wọn ní Germany Deutschland ló máa ń pera wọn Deutschland náà ń pera wọn Germany ò lè pera ẹ̀ ní Germany England ló pè wọ́n ní Germany so kí àwọn ọmọ England wájà pé àwọn làwọn sọ Germany ní Germany ọ̀rọ̀ tí ò make sense ni kò sí ìrìn ọ̀hún lágbàáyé tó lè jáde síta pé àwọn làwọn sọ̀rọ̀ àwọn lórúkọ fúnra wọn ẹ jí ká lo sense náà. Mo ti gbọ́ nǹkan tẹ́ sọ òdodo lẹ sọ àmọ́ nǹkan tẹ́mi ń sọ fún yín ni wípé kí ló dé látijọ́ tó jẹ́ pé nígbà tí ìtàn sọ fún yín pé Oòduà kọ́ ló sọ yín Yorùbá Ọ̀rúnmìlà kọ́ ló sọ yín Yorùbá àwọn Haúsá àti Fúlàní tẹ́ ń bájà yẹn ni wọ́n sọ yín ní Yorùbá ìtó sì túmọ̀ sí broda kò sẹ́ni tó bá ẹni sùúrù kò sẹ́ni tó bá Fúlàní jà wọ́n látijọ́ tó pé Islam nìkan lẹ gbógun tì ẹ̀dẹ̀ sì ń jẹ́ Yorùbá. ẹni sùúrù kò sẹ́ni tó ń bá Fúlàní jà tá bá ń ta a máa ń tọ̀ ni tá bá ta tàbá tọ̀ máa dẹni onídìí ẹ lísìn kò sí ẹnì kankan tó ń bá Fúlàní jà nínú wa ń bì báyìí ìkan tó à ń jí kó yí àwọn ọmọ Yorùbá ni pé ẹ̀yin tẹ́ jẹ́ Fúlàní tẹ́ wà ń bì báyìí sìn àwọn bàbá wa àtàwọn Fúlàní wọ́n ti jọ ń lo ìgbàbọ̀ wá ti pẹ́ even I personally ìmá lísìn sí àwọn ọlọ́dẹ tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ ilẹ̀ Yorùbá tó bá ń sọ relationship tó wà between Yorùbá and Fúlàní ó ti lọ fà gan kò ń ṣe ẹrù ọmọdé káwa lè rù but ẹ̀yin náà jáwọ́ this time around ọjọ́ wo ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Fúlàní tẹ́ wà ń bí báyìí ọjọ́ wo lẹ gbọ́ pé ọmọ Yorùbá kan ó lọ sí ilẹ̀ Haúsá ó lọ ń fi màálù ẹ̀ àbí ẹran ẹ̀ ó lọ fi jẹ oko Fúlàní ó lọ ń jalè nílẹ̀ Fúlàní ó ń pa àwọn Fúlàní àbọ̀fẹ́ kó máa jọba so ìkọ́ tó gbé gbogbo wa yìí jáde àbọ̀fẹ́ kó máa jọba bẹ́ẹ̀ Fúlàní tó ń ṣèyàn burúkú èmi náà bá Fúlàní gbé dáadáa ìgbà tí fi wà Nàìjà ta mọ̀ wọ́n tó náìsì sí wa ìgbà táwa fi kéré táwa lóko táwa bá ráwọn Fúlàní tó ń bọ̀ inú wa máa ń dùn ni tó ra mọ̀ pé táwọn bá fún wa lẹ́rìn ẹgbẹ́ tí màálù wọn tẹ̀ mọ́lẹ̀ wọ́n sàárín kankan fún wa ni but nowadays ẹ̀yin náà wo the way bí àwọn Fúlàní ó lè jẹ́ Fúlàní Nàìjíríà ó lè jẹ́ Fúlàní wherever they come from Fúlàní is a Fúlàní ẹ wo the way bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lẹ́kúnjayé in the name of religion Yorùbá kan ó lè mú yàn kéèyàn bu ìgbà Yorùbá Fúlàní kan lè mú wa ká bu ìgbà Fúlàní bó ṣe wà nìyẹn so ẹ má rí pé bóyá ìran Yorùbá ń bá Fúlàní jà kò sí ìran Yorùbá kan tó ti lọ sí ilẹ̀ Fúlàní tó pa wọ́n.
kí ló wá dé tó wá jẹ́ pé bàbá Fúlàní Kànbí lẹ fi ń wé Islam bàbá kí Kànbí ló dé tó yẹ pé gbogbo ẹ pàtàkì máa sọ̀rọ̀ báyìí àwọn Fúlàní ìdí jẹ́ Boko tàbí Haram fúlàní ṣé wé Islam islam ní pé Islam ní Fúlàní ẹni àbí sùúrù ẹ̀yà ẹni ẹ̀yà sùúrù ní ẹni Fúlàní sìn ìdí tàbí fi fúlàní wé àwọn islam ni pé ẹ lọ sọ fúlàní kan tó dá ẹ̀mí ẹnìkan légbodò tí ò dárúkọ Allahu Akbar ẹ play fídíò kan èmi lè play fídíò mẹ́wàá fún yín kódà tí wọ́n ń ka súrà fàtúlùhùn tálà tí ní kọ́ pa wọ́n tó yẹ pé àwọn fúlàní tó dẹ̀ ń dùnyàn bí ẹran báyìí títọ̀kì onígbà ni mi bá play rẹ̀ fúlàní ni wọ́n ń pààyàn ní name of Allah. bàbá Kànbí nǹkan tó ṣe ni pé ibi tá a bá dé yìí a máa fẹ́ kàn fọ́ ogbó ẹ̀ lójú so ní àṣìlò wá béèrè ọ̀rọ̀ àdè máa ṣàlàyé fún ẹ kú òun látàárọ̀ so bí bàbá wa ms wọ́n máa ń sọ Fúlàní àwọn lọ gbé ẹ̀sìn Islam wá wọ́n yẹ fi báyé gbogbo àwọn North Africa jẹ́ ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ni pé ẹ̀sìn Islam ẹ bá wo ẹ̀sìn yẹn is a political movement àwọn Fúlàní lọ gbé wá àdẹ̀gbọ́n nínú tàn Fúlàní ti bá ìran Yorùbá jagun tí èsì ẹ̀mẹ́rin kódà ìtàn fi yé wa pé every 100 years òun ni wọ́n máa ń kógun jà wá àdẹ̀ láwọn ìtàn tó fi lé wa pé àwọn Aláàfin Ọ̀yọ́ wọ́n ṣe mọ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ tó mọ́ gun ogbó lọ ilẹ̀ wọn kó fi hàn pàgbára ń bẹ́ńlẹ̀ Yorùbá so ìgbà tí wọn ò rí ilẹ̀ wa gbà ó ní wọ́n lọ mú ẹ̀sìn Islam wá tán gbé wa àárín wa láti fi gbàgbára lọ́wọ́ wa láti fi pa wá láti fi gba ilẹ̀ wa láti fi báyé wa jẹ́ ẹ̀dẹ̀ ti rí Ìlọrin a very good example ilẹ̀ Yorùbá ní Ìlọrin ọba ni wọ́n ń jẹ́ ń bẹ̀ wọ́n yọ ọba tó wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi Fúlàní dẹ̀ gba ipò yẹn ẹ̀dẹ̀ bọ̀ nínú tàbí Fúlàní ṣe jẹ́ wọ́n ṣe dé Ìlọrin so gbogbo kò sí ìkàrẹ́ mọ́ fi pamọ́ bẹ́ẹ̀ Fúlàní ò fẹ́ràn Yorùbá gbogbo alaka Quran tàkíà ẹni sùúrù ní àti sùúrù máa sọ tẹnu wa tàkíà ẹni Fúlàní tẹ bá rí tí bá yín ṣe ọ̀rẹ́ àbí tí ń fún yín ní nǹkan tàkíà ló ń lò ó fẹ́ báyé wa jẹ́ ni so ó dẹ̀ wà náà Quran so gbogbo ala mọ̀ pé nǹkan tí Fúlàní lọ gbé wá wọ́n fi báyé ìran Yorùbá jẹ́ ni so let's say the fact kò sí kankan tó wà ní ẹ̀sìn mùsùlùmí political movement ni àwọn Kùrẹ́ṣí àwọn ni wọ́n fi gba Kaaba wọ́n dẹ̀ fi àwọn Fúlàní dẹ̀ lọ mú the same idea náà wá because ó máa tako gbogbo nǹkan tẹ́ ní pátápátá nílùú yín gbogbo nǹkan tẹ́ lè fi ní agbára ló máa tako gbogbo alárí bó ṣe ń pa sọ́nà oko náà sí Yorùbá ní pa Yorùbá sọ́nà oko ni ìbáwọn Fúlàní ní ń pa àwọn èèyàn sọ́nà oko ìbáwọn Fúlàní ní wọ́n ń dà wá láàmú ṣé àlófin nílùú wa ni ṣàríà tó fẹ́ gbé wá ta ló ní òfin yẹn ṣé òfin bàbá wa ní òfin ṣàríà tó fẹ́ gbé wá tó òfin tẹ́tì wa so gbogbo tẹ́ ń sọ yẹn pé òrìṣà ti mú tó. ṣá a gbọ́ yín mọ̀ ẹyin sókè mo kí gbogbo lé o. power tap ẹjọ kẹjọ community bóyá network wọn ni. àṣẹ òrìṣà ti mú ó yà bá ṣe òrìṣà busy. ó Niass ẹ kàn máa wá síbí báyìí láti máa wá sọ nǹkan tẹ́yìn gangan ò ní mọ̀ nípa ẹ̀. àkọ́kọ́ èmi ò lè sọ àwọn kan bí sílẹ̀ Yorùbá àbí wọ́n gbé yín wálẹ̀ Yorùbá ńgbà tẹ́ kéré tẹ́ bá sọ Yorùbá lẹ́nu sí. èmi ò lè sọ nǹkan tó jẹ́ pé ẹ máa wá research ẹ wá ní bá pò rí bẹ́ẹ̀. ẹni sùúrù èmi ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún yín. Yorùbá jáde gan mùsùlùmí ló ní the first person ní ayé tó gbé Yorùbá jáde ó ń ṣe ọba lè fi. ní báwo ni mùsùlùmí ti gbẹ̀rẹ̀ Yorùbá jáde. ok ẹ ṣe research fún yín ra yín pé kẹ́ wá orúkọ èèyàn tó ń jẹ́ Ahmed Baba Almasari kẹ́ ẹ wá lórí ibẹ̀ yẹn. ṣé Fúlàní ni àbí Yorùbá. kò kí ń ṣe Yorùbá mùsùlùmí ni. báwo ló wá ṣe gbé Yorùbá so òun ni jáde. the first ìgbà tẹ́ ẹ̀ ní rí tẹ́ ẹ̀ ṣe research ṣe bí Islam nìkan lè fèsì ìgbà tó dẹ̀ jẹ́ pé Fúlàní lè fèsì Islam so iṣẹ́ táwọn Fúlàní tún ti ṣe fún mi ó sọ fún ilé yìí. ẹ má bínú gbogbo lẹ́jọ́ ẹ já gbé sọ̀rọ̀ jáde. mo ti sọ fáàtì fún yín ọ̀rọ̀ ìran tá a bá ń sọ̀rọ̀ nípa ìran a lè kúrò ń bẹ̀ tílẹ̀ máa fi mọ́ ẹ understand ìkan tá à ń díò lórí gangan bíbà yìí ni pé ẹ̀sìn àwọn Fúlàní tẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí kò sẹ́ni kankan tó kò sí Yorùbá kankan tó ń bá Fúlàní jà Fúlàní ni ò fẹ́ rí ọwọ́ Yorùbá láwo ẹ understand èmi ò pẹ̀lú ẹ̀yin àjọ mọ̀ níkùn ara wa wọ́n ní oníkùn ló mọ̀ọ́ká ẹ understand kò sí ojúmọ́ kan tó mọ́ wa ẹgbàá tó débi gbogbo wa yìí lọ́mọ tá a gbọ́ pé àwọn Yorùbá kan tó wà nílẹ̀ Haúsá wọ́n ń pa Fúlàní ọ̀hún tí kò lè lóko wọ́n bá wọn ya wọn sùn lágídí kò sí ìtàn ọ̀hún tó gbé látijọ́ tí aláyé ti dáyé ẹ wo àtijọ́ yìí tẹ́yìn náà ti gbọ́njú tí Fúlàní ti ń pa wálẹ̀ Yorùbá sí ká wá dákẹ́ ni ká má sọ̀rọ̀ tí ká dákẹ́ ni ìtàn ní Nàìjíríà lè ní àìmọye ìtàn
tó máa cover rẹ̀ ń sìn lórí internet how many times Mr. Kanbiola ní ìrẹ́ Fúlàní ti attack Yorùbá ìtọ́ máa gbé jáde káwá sọ pé nílẹ̀ Yorùbá wa náà ni o káwá lọ béèrè pé okay how many times ní Yorùbá ti lọ attack ilẹ̀ Haúsá so òdodo ọ̀rọ̀ yìí máa ń korò lára ni ẹ̀yin Fúlàní ẹ lọ pe àrò oníyìn ẹ̀yin náà lè jáde èmi mọ a lot of Fúlàní tó ń sọ̀rọ̀ against nǹkan táwọn Fúlàní ẹgbẹ́ wọn ń ṣe mo máa bá àwọn fídíò wọn pàdé ìpè Fúlàní lọ́tún Fúlàní lósì kí ló dé sí Fúlàní nìkan ló wà Nàìjíríà ni bẹ́ẹ̀ wá ìtẹ́yìn òfin fẹ́ sọ òdodo ọ̀rọ̀ tẹ wá wà on behalf irọ́ ọjọ́ wo ni rẹ Yorùbá àbí rẹ Ìgbò àbí rẹ Ẹdó tó ti kúrò nílùú wọn tó ti kúrò ní ríjọ wọn tó ti gbalẹ̀ Haúsá lọ tó wá lọ ń dá ẹ̀mí Fúlàní légbodò àbẹ́mí Haúsá ọjọ́ wo ni ilẹ̀ mọ́ ní Nàìjíríà tí Fúlàní ò pààyàn ní ríjọ wa ọjọ́ wo ni ilẹ̀ mọ́ tí Fúlàní ò kidnap nílẹ̀ Yorùbá ẹ lọ bára yín sọ̀rọ̀ ẹ lọ kò dín dandan kẹ́ tó pààyàn kẹ́ tó nílé ayé gbé kò dín dandan kẹ́ dẹ́mi yẹn lógbodò kẹ́ tó nílé ayé gbé so ojú táwa fi wá ń wò yín sí ni pé bóyá torí pé inú gbóná bí yín sí inú gbó lẹ dàgbà sí ọ̀pọ̀lọpọ̀ Fúlàní ò fojú kan mọ́tò rí so ẹ wá sọ fún mi èèyàn tí ò fojú kan mọ́tò rí kó wá mú wá sí gbòòrò kọ́mọ rí jíwagọ̀ kó máa rí Toyota kó máa rí báwo ló sì máa ṣe báwo ló sì máa fùwà ó máa fùwà bí ẹranko náà so that's why tí ọ̀pọ̀lọpọ̀ yín fún wà bí ẹranko kẹ́dẹ̀ mú ọ̀bẹ kẹ́ fi dún èèyàn gbé ara yín kẹ́ fi dún lọ́rùn kẹ́ bá ṣe Allahu Akbar inú yín dẹ̀ ń dùn inú ẹ̀yin tẹ́tún ti jáde tẹ́tún ti kàwé nìyàs tó yẹ kí ẹ tún lo common sense yín láti ronú ẹ̀ ajá yẹn ké ẹ̀yin bí Fúlàní tẹ́ ń bú yín lọ́sọ̀rọ̀ ìran Yorùbá sí Fúlàní lọ́sọ̀rọ̀ àwọn Fúlàní lẹ́yìn lọ́dọ̀ ara wọn ibẹ̀ yẹn lọ́sọ̀ wọn Fúlàní ẹ máa sọ̀rọ̀ bíi I don't know èmi ò fẹ́ búyàn ẹ understand bí ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu ẹ kọ́kọ́ gbé sínú làákàyè kẹ́ tó jáde wá sọ. Bàbá Àkànbí Oya mo ti gbọ́ yín sá. gbogbo àwọn tí gbogbo àwọn tẹ̀ ń dákọ̀ yẹn náà gbogbo àwọn tẹ̀ ń dákọ̀ yẹn náà irọ́ wọn ń pa sẹ́lẹ̀sì Islam Fúlàní ò lè fi ẹ̀sìn Islam lẹ̀ ẹ̀sìn Islam ò dẹ̀ ní nǹkan kan ju pé kí wọ́n pa gbogbo everybody tí ò ní gbàgbọ́ ní Allah lọ kí wọ́n pa gbogbo ìran rẹ̀ kó jẹ́ pé ìran kùdù sí nìkan ní ó kù lórí ilẹ̀ military mo gbọ́ mo wọ́ ló mọ àwa mọ̀ military ìran Lárúbáwá òní Fúlàní àwọn sọ́jà kí n sọ ní Yorùbá àwọn sọ́jà tó jẹ́ jagunjagun ìran Lárúbáwá òní Fúlàní ò dẹ̀ lè fi ẹ̀sìn Islam lẹ́wọ́n ní kí wọ́n fi ẹ̀sìn Islam ẹ̀kan lọ pẹ̀lú àwọn bára wọn sọ̀rọ̀ ìran wọn máa parun lórílẹ̀ àlàyé nítorí pé wọn ò níbi tán ti ń bọ̀ àwa ní ìdí a ní root wa dẹ̀ ní kò sọgbọ́n tí root bá ti wà èso àti ewé wọn máa ṣe kí ni ó máa kan náà ó máa yọ ni Fúlàní ò ní root wọn ìran Lárúbáwá wọn ò dẹ̀ lè fi ẹ̀sìn Islam lẹ̀ ó dẹ̀ wà ní Al-Quran wípé kí wọ́n gbógun ti gbogbo àwọn tí ò ní gbàgbọ́ ní Allah àti tí ò fi ṣe kí ni tí ò fi ní sí nǹkan kan mọ́ lórí ilẹ̀ ju Allah lọ so gbogbo ala ti kàn bíbà ẹ̀ so níyàsí tó wà láàrin wa yìí ọ̀tá ìran Yorùbá ni wọ́n fẹ́ parẹ́ Yorùbá kákọ̀ ọmọ rẹ̀ ní sí wa kọ́ mọ fún wa lẹ́ràn gbẹ́ kọ́ mọ fún wa ní iyọ̀ kọ́ mọ fún wa magí tàkíyà nílò ìjọ tí ìdá bá dọwọ́ rẹ̀ gbogbo wa ní ọ̀pá so kò sí nǹkan kan tí ìran Yorùbá ajẹ́jẹ́ wa la kú dúró ebá àwọn ni wọ́n lọ ń kógun wá bá wa tó wá ń dà wá láàmú ṣé ìran Yorùbá kan lọ ya Haúsá kọ́ lọ jọba ń bẹ̀rẹ̀ kó dádé bẹ̀rẹ̀ kọ́ mọ nípa ẹ̀gbọ́n jẹ̀ máàmù gbà ẹ̀gbọ́n ẹ bá kíní tó wọ́n wé sórí yẹn táwọn ẹranko ilẹ̀ Yorùbá ń wé sórí yẹn tó máa wúyọ Káàbà àwọn dábàá gan fi wọ́n lédè pé bọ́lẹ̀ ti wá àwọn tí wọ́n mọ̀ tán nú wọn tó jẹ́ àwọn ọmọ Saudi wọ́n máa béèrè pé kíní tẹ wé sórí yìí bó ló ṣe jẹ́ talẹ̀ àwọn ta ni yín àwọn Fúlàní ló ní kíní yẹn kìí ṣèran Saudi o wọ́n dẹ̀ mọ́ fi ń jagun wọ́n fi ń pààyàn ni àwọn Fúlàní ló ní ẹ máa fi pé gbogbo pé ẹni tó bá ti débi ìlú kan wọ́n máa kọ́ mọ́ṣáláṣí sẹ́ ẹ̀gbẹ́ ọba mọ́ṣáláṣí ọba máa wà ń bẹ̀ wọ́n fi àtàkì pálásì yẹn ni wọ́n kò tó ọmọ wọn àkan tí ọba bọ́ sínú pálásì yẹn kọ́ fẹ́ ọmọ ọba máa fẹ́ ọmọ àwọn láti gba ipò ọba yẹn láti lé ọba kúò lẹ́mọ̀ ọba yẹn jà sí pé àwọn làwọn ó sìnkú ọba àwọn Islam any Muslim is a theory gbogbo mùsùlùmí pátápátá tó wà lórí ilẹ̀ ẹ̀pẹ̀ pààyàn ni wọ́n pààyàn ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ń ṣe àwọn tó tí ò mọ̀mọ́ àwọn tó sì mọ̀mọ́ so kò síbi kankan náà Al-Quran tó sọ pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ tí ò gbàtà alágbọ́ níyàsí alẹ́ fún 10 minutes ní ìsìn kó fi gbé jáde ká gbọ́ síbi screen kó fún aláyà Kùránì kan táwọn Fúlàní gbé wá Kùránì táwọn Fúlàní gbé wá yẹn tó wá sọ wípé ẹ nífẹ̀ẹ́ gbogbo ẹ̀dá tó wà lórí ilẹ̀ pátápátá àtàwọn tó gbàtà alágbọ́ o àtàwọn tí ò gbàtà alágbọ́ o ẹ sáà ti nífẹ̀ẹ́ wọn torí pé òun aláàlọ́hún dá gbogbo wọn fún wa ní àyà Kùránì kan tó sọ bẹ́ẹ̀ èmi ò fún ní àyà Kùránì 10 tó sọ pé kẹ́ ẹ gbógun ti gbogbo àwọn tí ò fẹ́ràn Allah so tó wà ní fún aláyà Kùránì tó ní bukẹ́ nífẹ̀ẹ́ àwọn tí ò fẹ́ràn Allah yẹn kún bíbà kò sí nǹkan tó fẹ́ bá wa sọ pààyàn ní Fúlàní kò sí Fúlàní oní kankan ṣe fún wa ju kún pa wá lọ
so wọ́n dẹ̀ ti ń gbógun tiwa the many long time gbogbo alámọ̀ná so tó wá sí ìbàdàn tó ní wọ́n ń pariwo fúlàní àtẹ̀sìn muslim ìgbà kan níjọ nìyí náà jagunjagun military power ìran saudi nìyí ní kankan ṣe ju kẹ́ gbalẹ̀ fún wọn lọ àwọn náà sì ń bọ̀ wá pa yín bẹ́ẹ̀ ṣe nílẹ̀ Egypt nìyẹn ẹ ṣe ní Morocco ẹ ṣe bẹ́ẹ̀ ní Tunisia gbogbo North Africa bẹ́ẹ̀ ṣe ni wọ́n padà pa yín lẹ́yìn kù bẹ́ẹ̀ ni so ẹ̀yin ni wọ́n kọ́ mọ́ tẹ̀síwájú tẹ́ bá ṣe pa ìlú yẹn rẹ́ tán àwọn gẹ́gẹ́ máa ṣe wàá padà wà tó já àwọn lárúbáwá yẹn láti wàá pa ẹ̀yin náà run. wọ́n pọ̀ ní Libya tí wọ́n ń jìyà wọ́n pọ̀ lọ́jìríà wọ́n ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti pa wọ́n pakúpa wọn wá lẹ́nu ẹ tí wọ́n ń bọ̀ wá sí sáìdì ọdún wa ní láti wá bàbẹ̀ jẹ́ ṣé yóò lè ronú ni. ṣebí Islamic country ní Iraq ṣebí Islamic country ní Pakistan ṣebí Islamic country ní Sudan ṣebí Islamic country ní Iran kí táàrin yóò gùn kẹ́ nífẹ̀ẹ́ ara yín ṣé bẹ́ẹ̀ ń pa ara yín. wọ́n pọ̀ ní Libya tí wọ́n ń jìyà lẹ́yìn tí wọ́n sọ Haúsá wọn lẹ́nu kankan ẹ gbé wá sí bíbá inú gbó ni wọ́n ń gbé ẹ lè dìfẹ́ǹdì ìlú yín àwọn kan wá ń lò yín bí irinṣẹ́. àwọn máa gọ̀ àwọn máa wò yín náà yanu kalẹ̀ kẹ́ ẹ bá ìran wa jẹ́ kẹ́ ẹ pa àwọn jẹ́ bẹ́ẹ̀ ṣe máa yẹn sọ ẹyọ láàrin ìṣẹ́jú kan gbogbo wa kẹ́ ẹ gbọ́ nǹkan tí máa yín sọ máa Somalia nǹkan tó sọ ní fídíò rẹ̀ tó ṣe ilé ẹ máa gbọ́ o gbogbo ẹ máa gbọ́ o. Out loud. Somalia had its own religion before Islam. Yes, we believed in Waqism. Ancient Kushite belief in Waq, a single high creator long before Islam, Christianity touched Africa. Yeah, we had rituals, rain ceremonies, ancestry reverence, spiritual leaders. Hello. When Islam arrived between the 7th century and 10th century, we converted. Why? Because it was not too controversial to what we already believe. And this trade-off was real. Because now our Kushite identity replaced by Islamic one. Our ceremonies disappeared. Our old names disappeared. Our culture rewritten to match religion. Yeah. What did not fit Islam now replaced and called haram, jahil, paganism. Ṣé gbọ́ ó ní àwọn ti ní nǹkan táwọn ń ṣe nílùú àwọn ní ìṣe àti àṣà tí wọn tí Ọlọ́run Olódùmarè fún àwọn táwọn fi ń jẹ èèyàn ìgbà tí Islam dé Christianity lọ́wọ́ kọ́ dé ìgbà tí Islam dé nítorí pé àwọn ò mọ nǹkan táwọn ń ṣe Islam báyé Christianity jẹ́ ó báyé àṣà àti ìṣe àwọn jẹ́ gbogbo nílùú àwọn òye orúkọ táwọn ń jẹ́ mọ́ àfi orúkọ lórí burúkú ẹrú láwọn ń jẹ́ gbogbo àǹdẹ́tí tí àwọn táwọn fi ń jẹ èèyàn lórí èèpẹ̀ ẹ wá wò lónìí táwọn lè fún ní físà Somalia tó máa lọ gba Somalia lọ ní gbogbo àwọn tó wà lókè yìí tá à ń sọ̀rọ̀ àtọlórí burúkú ni yásìn sọ̀rọ̀ yìí tán lè fún ní físà Somalia kó gba Somalia lọ. àṣẹ òrìṣà ẹ má ṣe pé fún ẹkún ọ ṣe pé fẹ́ nìkan kan bí báyìí. ẹbí àkànbí ẹjọ́ jẹ́ ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ọkàn ló ṣe jẹjọ. ẹ má jà síbẹ̀ àwa là ń educate àwọn èèyàn káwọn náà máa wà báwo lẹ́sẹ̀. ok ẹ má bínú gbogbo lé ẹ má gbọ́ ta ló lè sọ pé òun fẹ́ lọ sí Somalia síwọ́ gẹ́gẹ́ tó lè gba Somalia lọ ẹ wá fẹ́ bẹ́ẹ̀ ṣe báyé gbogbo ìran jẹ́ wọ́n dẹ̀ ní pé òjò tí ń pa wájú ẹni kíní kan òwe ńlá ní pa fẹ́ ni àwa á gọ̀ ibi tá a kàwé dé pé we are most education people in West Africa àwa máa gọ̀ bá a ṣe ìrìn àjò tó bèbí tí mo sọ̀rọ̀ yìí orílẹ̀ tí mo ti dé kése 3 4 gbogbo àtàwà lókè ó kálukú ti travel káàkiri tí mo ti rí nǹkan tí mo rí màá gọ̀ kẹ́ fi pa ìran mi rẹ́tán lórí ilé pẹ̀ tí ẹ bá ṣe pé àwọn èèyàn wa wọ́n yẹ létí kókun tí wọ́n gbọ́ nǹkan táwọn sọ fún wọn tó jẹ́ pé ẹlòmíì nínú wọn ọkàn mọ̀wé ni kọ ẹlòmíì ó lè ka ìwé ṣùgbọ́n àbí ọmọ ìwé ni kò kàwé ọ̀tọ̀ ní kéèyàn mọ ìwé ọ̀tọ̀ ní kéèyàn kàwé wọ́n lè korúkọ ara wọn lè sọ òyìnbó wọ́n lè kọ ìwé sílẹ̀ ṣùgbọ́n wọn ò ní time láti ka ìwé Kùránì tó ń gbé káàkiri wọn ọmọ kan tó wà nú ẹ̀ Kùránì very open ó sọ síbẹ̀ ní ipẹ́ lọ pa wọ́n rẹ́ pa wọ́n dànù so ìwọ lẹ́yìn nǹkan tó tún wà bẹ̀ ní tàkẹ́ parọ́ fún wọn. gbogbo alámọ̀ná máa gbọ́ máa sọ ọkọ fún ẹ lónìí nìyá ní sùúrù máa sọ ọkọ fún ọ ìgbà tí wọ́n sọ kò sí ẹ̀pà yẹn nù Kùránì àwọn ọmọdé fódíò Kùránì fàṣẹ ló fi jagun tó fi pa gbogbo nílẹ̀ Haúsá ṣé wọ́n ń jẹ ṣẹ́ríkì nílẹ̀ Haúsá ṣé ṣẹ́ríkì ni wọ́n ń jẹ gbogbo alámọ̀ túmọ̀ ṣẹ́ríkì pé ìtumọ̀ ṣẹ́ríkì ni ọba táwa náà ń jẹ nílẹ̀ Yorùbá ṣé wọ́n jẹ ṣẹ́ríkì mọ́ nílẹ̀ Haúsá gbogbo alámọ̀ pé bí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ṣe wà wípé àwọn Haúsá ní control Nàìjíríà màá sọ fún yín pé láìgbàtọ̀ tí ń jẹ president Nàìjíríà pátápátá ẹ̀ka bẹ́ẹ̀ méjì péré ni Haúsá jẹ president Nàìjíríà rí àwọn Fúlàní ni wọ́n dẹ̀ ń lorúkọ Haúsá páwọn fi ń jẹ àwọn apá Haúsá ní jẹ president sáwà máa wá gọ̀ ní gbogbo gọ́ọ̀nà wọn lọ́wọ́ báyìí sọ̀rọ̀ yìí 80 to 90% wọn jà họ́ Fúlàní àwọn ọmọ Haúsá wa ń tọrọ lábẹ́ yín ẹ̀ wá ń yan nǹkan fún wọn ẹni tó bá jẹ́ kírísítẹ̀nù wọn ẹnìkan lọ pádànù pé tàǹjẹ́ ń jọ́sìn nú àwẹ̀ ẹni tó bá jẹ́ tí ó wà gbàgbọ́ nú àlá ẹnìkan gé wọn nítorí pé gbé báyìí rò gbogbo àwọn nǹkan táwa rí
táwa fi ní pé kíní tí Chinese bá wá sílẹ̀ Yorùbá táwọn kan sì ṣe Chinese there is nothing concern me tí Chinese ò bá ti kọ ìwé pé kẹ́ ẹ paran Yorùbá rẹ pé kẹ́ ẹ gbógun tàwọn ẹlẹ́bọ ẹ paran Adébọrẹ tí ò bá ti sínú ìwé Chinese kò sí nǹkan tó kàn mí náà ṣùgbọ́n nǹkan tẹ́yìn ní mission tẹ́ ní ikú kí wọ́n á pa ilẹ̀ Yorùbá rẹ òun ló wà ní mission wọn and this is very clear gbogbo aládẹ rí alẹ́ ń kà fáwọn èèyàn àwọn èèyàn wá dẹ̀ rí so the fact ni pé kò sí kankan níbẹ̀ yẹn ju pé ẹ fẹ́ báyé wa jẹ́ lọ. ta ni yá sí Fúlàní lè wá dìfẹ́ǹdì ní àbí Islam ẹgbọ́n sókè. Islam ló bá ìṣe àbọ̀dá yẹn parọ́ kan sọ wípé ẹjẹ́ kó jẹ́wèé ó ka gbogbo tó ń kà. Quran sọ pé nǹkan tó wà nínú Quran ni wípé ẹni tó bá save ẹ̀mí kan bígbà tó save gbogbo la nǹkan tẹ̀lé open ni. ibi tí Islam wà ti sọ pé tí Quran sọ pé ẹni tí ò bá ṣe Islam abẹni tí bá ń ṣe Islam tó bá kúrò nínú Islam kan pa kí la fẹ́ ṣe aṣáyà yẹn. bàbá kan ló lọ́ba ẹni sùúrù ètí ní àṣìṣe sọ yẹn mùsùlùmí sí mùsùlùmí ní àṣì gbogbo òwe làwa ti kà mùsùlùmí sí mùsùlùmí tó bá pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. ẹjí kájọ lẹ́ẹ̀ni now Mr. Niyati sọ pé Allah sọ pé Quran sọ pé ẹni tó bá save life kan nínú Islam bí kò save life gbogbo àgbáyé ni now inú Quran yìí náà ló wà wípé ẹni tó bá fi Islam lẹ̀ kan pa inú Islam yìí náà ló wà pé ẹni tí ó bá ń ṣe Islam ẹ kógun jà ẹ mú wọn ẹ dè wọn mọ́lẹ̀ tán bá sọ owó tọrùn ẹ tú wọn lẹ̀ tán bá rówó tọrùn sọ ẹgbẹ̀mí wọn ṣé ká yọ àwọn yẹn kúrò nínú Quran ni àbí ká má ka àyà yẹn. àti pé ẹ̀sìn sọ yẹn Islam to Islam ní sùúrù níyàsí mùsùlùmí sọmọ mùsùlùmí ni wọ́n ń sọ nínú mùsùlùmí pé ìwọ tó bá fi ẹ̀sìn mùsùlùmí tó àbí tó bá pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ òní àyà yẹn ń bá wí so gbogbo nǹkan tí bàbá Àkànbí Ọlọ́ba sọ bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn kò ok ìgbà tó ń sọ báyẹn gbogbo àwọn ẹkọgùjà àwọn ẹpa wọn sọ fẹ́ dáyà Kùránì yẹn nù ní bàbá Àkànbí Ọlọ́ba yìí sọ mùsùlùmí sí mùsùlùmí lọ ya mọmọ ya mùsùlùmí èyí tẹjọ ń ṣe bandits gbọ́dọ̀ para yín. ẹ gbé jáde ṣebí ojú ayé làwà ẹ gbé jáde nǹkan tí mo kàn fẹ́ kó yé yín ni wípé ṣé ẹnìkan wà láàrin yín bí báyìí tó understand the law of self-defense or military the law of war ogun tẹ́ ń darúkọ pé ẹlọ́kógun báwọn yẹn ṣé sọ́jú rẹ̀ mọ́ law àti àtàlọ́tajagun. Quran 9 verse 29. ok àṣẹ ìyára gbé 9-5 sí. yá ṣe bá wa kà kẹ́ bá wa tú. mo wà pẹ̀lú yín. kẹ́ bá wa tú ẹ jọ̀ọ́. ó jìnnà sí mi so kéèyàn kan kà mo ń rí mo máa listen fáìsà. ráìsì gbogbo ayé rí gbogbo àgbáyé pátá ní rí ni ó jìnnà sí yín tá a ṣe lè kẹyìn bó ni ẹ kà lárúbáwá. wọ́n wà ní Nàìjíríà àti òrìṣà wà ní UK ló fi jìnnà sí yín àbíbá. ẹ wà wọn lè rí kà. because mi ìmọ̀ tó mọ jíjìnà yẹn gbogbo alárí nǹkan tó wà àbí torí sáà òrìṣà wà ní UK tẹ́yìn wà Nàìjíríà. so tábà wo jíjìnà yẹn náà ó lọ fà lóòótọ́. no nǹkan tí mo sọ ni pé ẹ orí TikTok là wà ń bí ó súnmọ́ wa pẹ́kípẹ́kí ni ẹ bá wa kà á kẹ́ bá wa tú. only pé but once okay Quran sọ pé but once my second phone kí fi open. ẹ kà lárúbáwá Quran 9-5 ní ẹ kà lárúbáwá. àti kan kà bó bá ṣe yé wọn bá kà ń Yorùbá wọn bá kà á ní bàbá ó sáà ti tú kó yé wa. فإذا إصلاح الأشهر الحرام فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم وأذرهم واقعدوا لهم كل مرصاد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيله إن الله غفور رحيم. Now láti ibi tí mo fẹ́ open rẹ̀ níbi báyìí so that ma lè fi ṣe explanation fún yín dáadáa ẹ má bínú ẹ jẹ́ kí sáré open níbi second phone mi. Quran 9:5. So òun lélẹ́yìí tẹ́ bá wo Quran 9:5 yẹn nínú àyà yìí nìkan ẹ máa gbọ́ nǹkan tó kọ́kọ́ sọ tó ń sọ ilé pé faisa islahal ashuri ilé hurum ó
ó ní pé tí oṣù yẹn tó bá ti kọjá like oṣù alihurum bí oṣù tá a ṣe pé nígbà yẹn o a ti jọ jókòó láàrin ara wa pé a ò ní jà a ò ní wá àtàkì yẹn inú ò ní wá àtàkì wa tá a jọ ṣe agreement títàmì yẹn tó bá ti kọjá faktulil mushrikina aisu wajatumuhum àwọn tí wọ́n ti ṣe fún yín as in what as in self defence or retaliation so faktulil mushrikina ẹ pa àwọn kèfèrí tó jẹ́ pé kíni wọ́n ṣe fún yín torí nǹkan tẹ́ máa fi gẹ́ẹ̀sì pé wọ́n ṣe fún wọn ní pé kíni Kùránì sọ pé wàsùrùhù wàkúdùláhùn kúlà marsọ́dí fa intabu wọ́n ní pé àmọ́ tí wọ́n bá túbà o wà á kọ́ mu sọ́láta tí wọ́n sì gbèrún dúró wà á tù zakata tí wọ́n jẹ́ni tó ń yọ sàká fahulu sabilahum ẹ fi wọ́n lẹ̀ lórí ọ̀nà wọn iná lá ghafuru rahim. tán ọ̀rí jẹ tán ọ̀rí mu tẹnu wọn gbẹ kí làlá ní kẹsí fún wọn. Allah ò sọ pé ká pa anybody anyhow nígbà yìí kí ló ń sọ fundamental rules lélẹ́yìí kí ló sọ Mr. Niyas aláì sí rọ́bì báyìí ẹ understand ẹ sọ nǹkan tí kúrò yìí ń sọ ẹ má parọ́ so kí lẹ fẹ́ gbà mí rọ́nà ẹni tí ò lówó lọ́wọ́ láti fi ọ̀sán kan kí lẹ fẹ́ gbà mí rọ́nà ẹgbẹ́ tí ò rí jẹ kálá wa ní kí ló fi ọ̀sán nìkan tó lè filẹ̀ tí ò bá wá rówó láti fi ọ̀sán ká yẹn kí làlá ní kẹ́ ṣe fún. no sábàbù ní sùn pé kí ló fa àyà ìgbọ̀ngàn lẹ máa wù. èyí tó máa fẹ́ fọ̀ yín lẹ tẹnu mọ́ níbi tálà àti sọ pé fáàtù lóhùn kẹ pa wọ́n ẹ̀ ṣe kà yẹn. ó yí ni. ẹ̀ ṣe kà yẹn. Akọni kò tú àyà yẹn gan bó ṣe lọ ìtukùtù ló ti dà. is part of Islamic religion. nǹkan tá a dẹ̀ ń sọ fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá nìyẹn. ẹ jẹ́ kí lọ sódò ni wọn lè fipá fún lómi. ẹ jẹ́ kí baba Malik bá ká ẹ̀ kó sáré bá wa ẹ continue ẹ̀sìn tẹ́ ń ṣe. ẹ understand ìgbà tó ń bàbá fi pa èmi ò fẹ́ sọ̀rọ̀ òdì ìgbà tó ń bàbá fi pa gbogbo wa tán ojú wa ló máa ṣe. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ ọmọ Yorùbá tó ń ṣe Ìsìlámù yìí 99 just say 89% ọmọ Yorùbá wọn ò lè ka Quran kan túmọ̀ ẹ̀ wọ́n kàn ṣe Ìsìlámù wọn àti bí àgùntàn tẹ̀lé màálù ẹ̀ẹ́dẹ̀ lè ronú aláǹkọ̀ máa dín yín ipe kẹ kidnap àwọn nǹkan kẹ jí wọn gbé ẹgbẹ́ báwọn Fúlàní ti ń kidnap àwọn èèyàn nílẹ̀ Yorùbá tó ń gba ransom lọ́wọ́ wọn àwọn tí wọn ò bá rówó ransom yẹn san kí làwọn Fúlàní ṣe fún wọn wọ́n pa wọ́n nínà ọ̀rọ̀ Allah ni wọ́n dẹ̀ ń tẹ̀lé. bàbá Kànbí kẹ tó bá wa tún ẹni sùúrù àti òrìṣà. mo fẹ́ kí Malik gan kó bá wa kà kó tún fáwọn tí àṣẹ òrìṣà ẹ máa ṣe sùúrù tákùnbí bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe ń kọ̀ọ̀kan náà ẹgẹ́ wọn ti ń sọ fún yín lẹ́ẹ̀kan pé kẹ́ ṣe sùúrù ẹ jẹ́ kan délẹ̀ tó bá délẹ̀ wọ́n á ní Mr. Malik ṣì máa tú so ká ṣe one by one a sì máa teach ẹ nǹkan tí ó mọ̀ yẹn a máa jẹ́ kó mọ̀ bọ́ ìgbà míì ẹ̀ mọ̀ bí tá a bá ń sọ̀rọ̀ bí pé ìmísí ni so yẹ kẹ́ni yẹn máa sọ̀rọ̀ kẹ́ni yẹn délẹ̀ bẹ́ẹ̀ ṣe ń break conversation yẹn kò make sense. Mr. Niyas Allah ń pàṣẹ ń bí wípé kẹ́yin mùsùlùmí máa pààyàn nǹkan táwa ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé kán pààyàn wà nù ìwé yìí in the first place ó yẹ kẹ́yin mùsùlùmí lè ronú pé tó bá pa Allah yìí lọ lọ́run lóòótọ́ kí ló dé tí kò jẹ́ káwọn ẹni yẹn kí wọ́n sùn kán má jí ẹ̀yin lẹ sọ́pà Allah yìí ó ní kún fáyà kún kí ló dé tí ò lo kún fáyà kún ni kí ló dé tó fi ń háyà ẹ̀yin mùsùlùmí wípé kẹ́ máa pààyàn and nǹkan tó bá wà nù Quran nínú àsùnmọ̀ jẹ́ pé Quran tá à ń ká yìí it is what you still carry today ló túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ máa follow manual apààyàn tí wọ́n gbélé yín lọ́wọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni Quran bí àwọn apààyàn ni so ẹ̀yin mùsùlùmí a rí gẹ́gẹ́ bí hired assassin apààyàn ni yín Allah ní tó ṣú ọ̀wọ́ bá ti lọ òkè pa àwọn ọ̀ṣẹ́bọ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti bá wọn kí ló tá Allah ní kẹ́ máa pààyàn nǹkan tá a kàn bí ń béèrè gangan nìyẹn. listen mo sọ lẹ́ẹ̀kan yẹn kí tó sọ̀rọ̀ mo ní pé ṣé nìkan wà níbà tó jẹ́ pé kí ni o understand the fundamental rules fún pé ogun ṣé wọ́n kàn ní pé ẹ lọ bá àwọn ẹ máa pa wọn ni. ṣé kí wọ́n bá yín sọ fundamental afẹ́kẹ́ lo brain ní fundamental rules wo ló wà fún ogun ẹ̀yin lẹ sọ wípé ẹ calm down Allah ló dá àwọn èèyàn Allah nínú tá a bá lọ wo mi fẹ́ tí bá rántí àyà yẹn máa sọ ó ní òun ti mọ òkè ìdáhùn pé ní kùrìsí ìkọ́ ni òun ti mọ iwájú wọn òun dẹ̀ tún mọ ẹ̀yìn wọn kán tó bí àwọn èèyàn ó ti mọ nǹkan tó ń lọ ṣe ó ti mọ bó ṣe máa rìn wọn tó bá ṣe ó ti mọ end result gbogbo kìíní yẹn now Allah ti mọ̀ wípé òkè wọ́n fẹ́ jagun kí ló dé tó sọ pé kẹ́yìn mùsùlùmí máa pààyàn kí ló dé tá Allah ò pa àwọn ènìyàn fúnra rẹ̀ ó ti rí ogun yẹn ahead
ó láti àwọn ẹni yìí wọ́n ti ń pètè pèrò wọ́n fẹ́ jagun kí ló dé tí ò pa wọ́n nǹkan táwa ń bí gangan nìyẹn use your sense kí ló dé tí Allah ò pa wọ́n. ok reason tí Allah ò fi pa wọ́n ni wípé kí ni ó fún wa ní free will ara free will yẹn lẹ́yìn náà ń lò yìí tó bá gbé Allah pa ẹ̀yin náà bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ìdílé. tá Allah bá wá fún wa ní free will kí ló wáyé tó wá ń pàṣẹ fẹ́yìn mùsùlùmí pé kẹ́ wá lọ pa wọ́n níbikíbi tẹ́ bá ti bá wọn. kò ní pé kí wọ́n pa wọ́n ó ń sọ fún ẹ̀tún àyà yẹn kà ẹ̀ka àyà yẹn again for the last time ẹ̀ka àyà yẹn. máa gbé jáde lọ́dọ̀ mi báyìí. Gíga ẹ̀ka. Ẹ̀dẹ̀ lè ka Yorùbá yìí náà tí tó wá pé Yorùbá yìí lè rí lọ́dọ̀ yín ẹ lè ka Yorùbá yìí. Ó yẹ jẹ́ Arabic náà ẹ ṣáà kà kẹ́tù. Kíákíá. Allah. Wọ́n sọ pé fàyà àṣìhúrò lè haramu. Ẹ tún kí ní yẹn gbé sá Allah ló sọ̀rọ̀. Allah sọ wípé ó yá mo ti gbọ́ Allah yes Allah sọ pé fàyà ìsìláhàlẹ̀ àṣìhúrò lè hurumu. Tí oṣù yẹn tá a ṣe ní èèwọ̀ yẹn tó bá ti kọjá lọ oṣù yẹn bá ti kọjá faktulil mushrikina aisu wajatumuhum. Ẹ̀yin náà ẹ pa àwọn kèfèrí yẹn níbi tẹ́yin náà bá ti bá wọn nítorí wípé kí ni ó ní nǹkan tá a jọ sọ sílẹ̀ ó ní agreement wa wọ́n ṣebí wọ́n violate law agreement wa ni so ìgbà yẹn dẹ̀ ní àwọn ò ní opportunity so wọ́n ti kúrò sọ fún yín ní ẹ̀gbọ́n náà kò sọ wípé you wait for them this is retaliation. Inshallah yìí ni náà ayàlá ní kẹ́ kàṣẹ́ náà inshallah yìí. àìsùn wẹ̀jẹ̀ tún mú hùn níbi tẹ́yin náà bá ti padà rí wọn. Àgbọ́yìn mọ́. Now, only now work odilahun kula marsodin. Kẹ́ dúró dè wọ́n níbi tá bá mọ̀ pé máa ti dúró. Níbi ibi tá bá mọ̀ pé máa ti dúró dè wọ́n. Fa intabu. Àmọ́ tí wọ́n bá wá wípé nǹkan táwọn ṣe fún yín ní àwọn ìgbà yẹn wò wípé ẹ má bínú o. Tó wá bẹ̀bẹ̀ tí wọ́n túbá. So, wa aqamu salata. Ní títúbá yẹn tó dẹ̀ jẹ́ pé kíni ó fi hàn dé pé kíni o wọ́n gbẹ̀rún dúró wọ́n kírun wà á tù zakata tí wọ́n sì yọ sàkà kò ń ṣe pé nígbà tí wọ́n ti ṣàbùrú tọ́ pé àwọn ṣàbùrú fún àwọn mùsùlùmí tán ìgbà táwọn mùsùlùmí wá retaliate wọ́n wá kọ̀ọ̀fẹ́ sọ pé àwọn túbá ọ ní tútúbá yẹn kọ́ mọ́ ń kà fún ìnà wà á kọ́ mu sọ́láta tí wọ́n gbẹ̀rún dúró wà á tù zakata tí wọ́n dẹ̀ yọ sàkà fakhallu sabilahum Kùránì sọ pé tó bá ti di pé wọ́n ṣe belé nǹkan fakhallu sabilahum ẹ fi wọ́n lẹ̀ ẹ set them free inna Allaha ghafurur rahim dájúdájú Ọlọ́run bá tá ń sọ fún yìí ọba aláforíjì ọba láàánú ni nínú verse yìí sìn is very clear reason tí Allah fi instruct ẹ̀yin mùsùlùmí pé kẹ́ pa wọ́n it is very clear fẹ́ni tó bá mọ̀ nǹkan tó ń sọ ń bì tí oṣù ọwọ́ bá ti lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹ́bọ yẹn níbikíbi tí ẹ bá ti bá wọn ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba ó wá ní tí wọ́n bá wá ronú pìwàdà o tó túmọ̀ sí pé ìdí tó ṣe ń fún yín ní instruction pé kẹ́ lọ pa wọ́n yẹn òun ni ìdí tí ó ń sọ pé tán bá wá padà wá ronú pìwàdà o tó bá wá ronú pìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì yan sàkà so tó bá ti ń kírun tó bá yan sàkà ẹ lè fi wọ́n lẹ̀ bọ̀ tí wọ́n bá kírun tí wọ́n yan sàkà ẹ pa wọ́n kí ní ìyókò rújú rárá kò rújú ṣé ọ̀ràn yẹn ní kọ́ kírun mo ò ní pé kẹ́ gba ti tèmi báyìí nǹkan tí mo tẹ́ bá fẹ́ gẹ́ẹ̀tì àyà yìí dáadáa mo ní àwọn quotation mi fún yín quotation wo lè fẹ́ fún wa quotation wo lè tún fẹ́ fún wa yàtọ̀ sí àyà yìí. ẹ bá lọ wo fundamental rule of self defence ẹ máa rí ní Quran 2:190. wo ni fundamental rule of self defence wọ́n wá àtàkì Muhammadu ní ẹ fún wa níbi tó ti àtàkì Muhammadu tí àyà yìí fi sọ̀kalẹ̀ wo ni self defence náà máa ń pariwo náà. mo ń sọ fún yín pé ibi ìdẹ̀ ti lo sense tó bá pé lóòótọ́ Allah ó lágbára ni ó ti rí ahead pé tó bá pé lóòótọ́ ni wọ́n wá àtàkì Muhammadu torí kò sí o tó bá pé lóòótọ́ ó ti rí Allah lágbára ó yẹ kó ti rí pé àwọn fẹ́ wá àtàkì Muhammadu ó dá àwọn tó fẹ́ wá tó ń pètè pèrò báwọn fẹ́ wá àtàkì Muhammadu yẹn ó yá ẹ̀sùn kẹ́ má jì kí ló dé tá Allah ò ṣe bẹ́ẹ̀ kí ló dé tó gbé ìwé ogun lé yín lọ́wọ́ pé kẹ́ máa pààyàn nǹkan táwa ń bí yín gangan nìyẹn kí ló dé tá Allah gbé ìwé ogun lé yín lọ́wọ́ táwa ló àtàkì àwọn Fúlàní báyìí táwọn Fúlàní fi ń pa ìran Yorùbá
tó dẹ̀ pé tó bá fẹ́ pa wọ́n Ṣẹ́rí Kùránì náà ni wọ́n máa kà. ẹ má sọ̀rọ̀ sí ọ̀nà méjì tó bá jẹ́ pọ̀rọ̀ Fúlàní lẹ fẹ́ sọ kẹ́ sọ tó bá jẹ́ pọ̀rọ̀ Islam lẹ fẹ́ sọ because àwọn ẹni yìí ọpọlọ wọn ti ó ti jí pẹta. So wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó bá wà nísàlẹ̀ send the request. Ayọ̀. ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ Mercy fan ní ní. Bẹ́ẹ̀ ni sà. All right, ẹgbọ́n sókè. Mercy fans ni mí. MS Baba ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ kú iṣẹ́ takuntakun gan. Kò ní sú yín kò ní rẹ̀ yín o. Àṣẹ. Ṣé ti yé torí olórí burúkú aláyé bàjẹ́ òun làwọn pípù tẹ́ ń wò yẹn. Èmi tẹ́ ń wò yìí mùsùlùmí ni àwọn ìran bàbá mi láti Ìlọrin. Ṣé ń gbọ́ bọ̀ tí ìran Yorùbá làwọn ti wá àwọn ìṣe Fúlàní. Ṣé yẹ yín sìn? Ṣùgbọ́n Ìlọrin ni mo ti lọ́lé kéwú o tí mo kéwú. Àdúgbò bolo ti kéwú lọrin. Sánà òwì. Èyí kẹ́ ṣe fún ẹ̀ Bolo ti kéwú lọrin. Èyí kẹ́ ṣe fún Mo ta fílà. Mo gbàdúrà orí mi bó. wáyé tó fi láìpẹ́ Gbàdúrà tí mo gbà láti jọ yìí. sọmọdé Àpò ní náà ẹni ni. wọn rẹ bí ẹ sáà Èmi lọ bá wùdọ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Òní làkàrà. The leg violence. Torí bàbá tó bí mi, eléégún ni bàbá tó bí mi lẹ́kọ̀ọ́ bí báyìí. Èkó ni bàbá ọmọ Lagos State ni ìyá mi Oníkòyí. So àwọn tó jọ̀rẹ́ bàbá mi náà máa ń já mi pé kí ló ń ṣe ọmọdé yìí? Nǹkan tó ń ṣe ní àtijọ́ yìí tó rí àbọ̀ ń bẹ̀ agídí. But kí n má tàn yín kí n dẹ̀ má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjò. Ṣé ó yẹ sí mo rí àwọn ìrírí òun ló jẹ́ kí n padà wọ́n á padà sínú ìṣẹ̀ṣe fúlì torí gbogbo ibi tí ìyá mi bá lọ ń gbà yẹn tó bá dáfá wọ́n á lọ mọ̀ fa ni mi pé kí n padà sílé mo rí eégún lójú oorun àti jọ yẹn ṣé bẹ́ẹ̀ ṣe mo dẹ̀ ti padà mo ṣàwó eégún mo tún ṣàwó mi ṣé ó yẹ sí so èmi fẹ́ gbé oríyìn fún yín báyìí ni òun ni mo ṣe wọlé lé ní inú mi dẹ́ dùn bí mo ṣe wọlé kò ní sú yín kò ní rẹ̀ yín o kò ní sú yín kò ní rẹ̀ yín ṣé ẹ ti rí iyì tí ó bá fún ọ máìndì mi gangan ojú wípé tí Ìlọrin yẹn gangan àwọn olórí burúkú ẹ̀dá àgbákò ẹ̀dá làwọn tó wà ń bẹ̀ ṣé ó ti yé yín àwọn ọ̀nà mi wà ń bẹ̀ o ọtí bẹ́ẹ̀mi ṣe wà yìí mi ò ń ṣe torí Èkó náà bí mi sí mo ti sọ fún wọn ló ń ṣara wọn ẹ̀rù Ọlọ́run kí ló rí gbà lọ́wọ́. another planet lèmi ti wá àwọn náà mọ̀ fúnra wọn pẹ̀lú àwọn òṣì tó ń ṣe ń bẹ̀ lóòótọ́ àwọn tó jẹ́ bàbá mi ń bẹ̀ tó jẹ́ bùn bàbá mi gbogbo wọn ti kú tán lẹ́yìn àwọn tó jábúrò mi àwọn tó jẹ́ bíi kíní ló kù so gbogbo wọn mi ti fi wọn lẹ̀ sínú ìranù òṣì tó ń ṣe tó bá wọn kan change tó bá wọn kan má change but mo dúpẹ́ pé èmi ti rọ́nà lọ mo bọ́ mọ́ ọ lọ láti ìgbà tọ́lọ́run dẹ̀ ti ṣe tí mo ti kúrò ń bẹ̀ yẹn mo rí wípé mo gbádùn ayé mi torí gbogbo àwọn ìrúbọ tí mo ń ṣe mo rí changes Ọlọ́run á sì continue láti máa fún yín ṣe ṣé ti yé mo sọ ìmọ̀ dúró náà kí n má sọ̀rọ̀ púpọ̀ jù kí n fẹ́ lómi láyé. Ẹjọ́ ṣé a lè survive. Ẹ máa sọ̀rọ̀ sí ẹ ṣé gan Mr. Ọdún Ayọ̀ nǹkan tá à ń fẹ́ káwọn èèyàn mọ̀ gangan nìyẹn ọ̀pọ̀ èèyàn ni ló ń la nǹkan kan tàbí nǹkan méjì kọjá lásìkò yìí tàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ó mọ̀ pé torí pé ó kọ̀yìn sílé òun ló fa àwọn nǹkan yẹn àwọn Fúlàní àwọn ẹni òfò tó ń gbé Islam wá yìí wọ́n fẹ́ wá fi eradicate gbogbo identity wa gbogbo àṣà àti ìṣe wa yẹn kan wá replace ẹ̀ pẹ̀lú Arab culture meanwhile Allah deity àwọn Arab ní irun kíkí yẹn ètùtù tí wọ́n ń ṣe fún Allah ni òrìṣà kankan ló ní ìlànà tá fi ń bọ Allah òun ní pé ká máa kírun ká máa dìde dúró ká máa jẹnu wúyẹ́wúyẹ́ wọ́n ti ń sìn bẹ́ẹ̀ wọ́n ti ń ṣètùtù bẹ́ẹ̀ fún kí Islam tó bẹ̀rẹ̀ so wọ́n wá fẹ́ rí kò jẹ́ síbẹ̀ ṣe fẹ́ bọ Allah ò lè dá yín lóhùn àdúrà yín ò lè gbà kò síbẹ̀ ṣe fẹ́ wúre sí Allah tí wọ́n bá rò pé òun kírun ó wá ń retí kíní kan wá rí Allah kọ́ ló ṣe é tí ò bá kírun rárá nǹkan tó rí yẹn ó máa rí ẹ̀yin èèyàn ẹ̀kan tí ẹ̀ try kíní ìṣẹ́ ìwọ́n tó bá jẹ́ mùsùlùmí bì kàn má kírun oṣù kan jẹun ṣiṣẹ́ wàá rí wípé ó máa rí yàtọ̀ wá tiẹ̀ tún sùn dáadáa gbogbo ẹ̀là agbára òsáyé jí fẹ́rẹ̀ ò ní sùn gbádùn wàá tún wàá máa náà lọ kírun òfò kan wàá rí pé ó máa ná àlàáfíà just do it for at least 3 months tí nǹkan kan bá ṣe nǹkan kan ò lè ṣe é àdúrà tó ń gbà irun tó ń kíkọ́ ló ń jẹ́ kó máa rí náà òun kọ́ ló ń jẹ́ kó máa rí lò torí pé o tẹpá mọ́ṣẹ́ ni ìjọ́ tó o bá ti ṣiṣẹ́ wàá rí pé owó ò ní yọjú so àwọn àáfàá yẹn dẹ̀ mọ̀
wọ́n kàn ń scope yín, wọ́n kàn ń gbawó lọ́wọ́ yín ni. Ẹ̀yin lẹ sọ gbogbo àwọn àáfàá di nǹkan tán dà, ẹni yẹpẹrẹ ni wọ́n. Àwọn tó jẹ́ ká máa rí ká máa lẹ̀ lóko òun làwọn àáfàá yẹn. By the time tójú gbogbo ọmọ Yorùbá bá látàn, ó sì kó àwọn kan tó ń wà ládùúgbò tó sì máa, àwọn tó bá wà ládùúgbò tójú wọn bá ti látàn, tẹ́ bá rí àáfàá ẹni gbé ẹ̀ tó lọ ń dé fìlà ẹ ṣí fìlà orí ẹ̀. In fact nílẹ̀ Yorùbá gan àwọn fìlà Fúlàní yẹn gan tó bá tó time kan àfẹ́ rí rárá. A ní fìlà tiwa náà nílẹ̀ Yorùbá, a ní abetí ajá, a ní gọ́ọ̀bì, a ní ìta máa gẹ̀ẹ́sẹ̀ gbé báyìí. Ẹ wá àwọn Fúlàní wọ́n fi style wọ́n systematically eradicate nǹkan tó jẹ́ tọ̀dọ̀ tiwa. Ìmúra wa wèrè kan máa sọ, mo jẹ̀ fẹ́ reply fídíò bọ̀bọ̀ kan bóyá kí n kàn lesson díẹ̀. Nígbà tó ń sọ wípé Islam ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn, kò sọ pé kẹ́kọ̀ọ́ tako bá ṣe ń múra orúkọ wa èdè wa òun ni àṣà wa. Meanwhile o ò lè fèdí ẹ kírun, meanwhile o ò lè múra bí ọmọ Yorùbá yẹn à ń lágbádá, o ò lè dé fìlà Yorùbá, o ò lè lo lẹ́kẹ̀. So o ò lè dọ̀bálẹ̀ kí ìyá àti bàbá ẹ tó jẹ́ àṣà wa. So ẹ̀sìn Islam wa tako àṣà àti ìṣe wa nítorí pé àṣà àti ìṣe Lárúbáwá ni àwọn Fúlàní fẹ́ fi kó wa lẹ́rú ni. Kò dẹ̀ ságbára kankan ń bẹ̀, kò lè ṣe nǹkan kan fún wa. Kò sí báyìí fẹ́ sin àlátò, a ò lè jèrè bọ̀. Irọ́ lásán ni, olórí burúkú làlá yẹn kò lágbára kankan, èrè lásán ni. Tó bá sọ pé the most useless, mo jókòó njọ́ kan mo kàn ń wé pé when you look the most useless deity ever is Allah. Kò sí bó ṣe fẹ́ pé kò lè dá ẹ lóhùn, kò gbé díẹ̀. Bí àfáà kan ní kó máa sa kíní kan, ó lè ní ẹ lè já sí TikTok ẹ ráfà mi. Àdúrà kan wọ́n pe àdúrà yẹn ní kíní kan, òun ni kó bá kakulé aláwù lórí ìdúró kankan wá kakulé aláwù 72. Tó bá ti rùkú wá tún ka kíní yẹn 10 times. Tó bá tún dúró wá tún ka, wọ́n ṣà máa waste time ẹ ṣá. Time táwọn ẹgbẹ́ níbí àwọn èèyàn mú shift, everybody lọ ṣiṣẹ́. The little time tán bá rí ọmọ jẹun wá relax. Láwọn òwúrẹ́ kan máa ní kó máa lọ ka Yasin 70 lórí ìdúró, kó bá jókòó kó tó jáde láàárọ̀, kọ́kọ́ lọ ka kíní kan 75, tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì ó máa ní kíní tó fẹ́ kà, tó bá fẹ́ jáde ó máa ní kíní tó fẹ́ kà. Wọ́n kàn máa parọ́, wọ́n máa sọ oríṣiríṣi tí ò ní túmọ̀. Fún wa láyè ká sọ̀rọ̀. Tí ò ní túmọ̀, tí ó sì bá ń sọ̀rọ̀ ẹ máa dákẹ́ ni náà. Tí wọ́n ti já máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ náà, ẹ ṣe sùúrù. Ẹ̀yin Mùsùlùmí yìí, èmi ò fẹ́ sọ̀rọ̀ tí ò dá sí ibẹ̀ ìgbà mẹ́ máa ń hùwà bí àgọ̀. Èèyàn tó sì ó ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ń pé kan fún yín láyé tára máa ń kọ́ yín ẹ lọ súnlé yín náà. Tá a bá gbé yín wá sókè sẹ́ láǹfààní àti sí máìkì ni. Mi ò understand yín jàre. Ìwọ ló gọ̀jù Àkànbí, ìwọ ló gọ̀jù. Ṣé bó ti máa àdírẹ́sì ni? Bí mo sọ fún yín pé mo gbọ́n. Èmi mo gọ̀ náà tí mo sọ pé mo gbọ́n tẹ́lẹ̀ ni. Èmi tí mo gọ̀ bí àlá sí gidi. Ṣẹ́rí èèyàn wa tán bá wá ẹni tó gọ̀ jù láyé. MS mo gọ̀ bí Muhammadu. Táwọn sàábẹ̀ rẹ̀ jẹ́ májèlé lójú rẹ̀ tó wúnà ẹ̀gọ́ tó dẹ̀ jẹ́. O ti dàgbó gbogbo ẹ̀ náà ló rojọ́ níwájú Ọlọ́run fún ààrẹ. MS ẹkọ bàbá mi Àkànbí. Ó dàn mo fẹ́ sáré sọ nǹkan sí nǹkan tí brọ́dà tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan sọ. Nké sódà àwọn èèyàn tí bàbá ṣe é kẹ́ ó dẹ̀ má bínú ẹjọ́. Nǹkan tí brọ́dà tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan yẹn tó sọ mo kàn fẹ́ sáré sọ nǹkan kékeré sí. Wọ́n nípa àwọn ti give up lórí àwọn èèyàn wọn tó wà ní Ìlọrin yẹn. So mo kàn fẹ́ gbà wọ́n nímọ̀ràn náà ni pé kọ́ máa give up cause wọ́n láwọn ti mọ̀nà àwọn dẹ̀ ti mọ̀ wí àwọn ti ṣe. So irú àwọn èèyàn wa tó jáde nígbà tó ti mọ̀nà tí wọn ò dẹ̀ ṣe wọ́n náà tó ti ṣe mọ̀ pé àwọn tó padà wá tí kò padà ń yé ṣe mọ̀ pé kò ní padà yé wọn. So the little àwọn kan tẹ́ bá lè ṣe láti awake àwọn èèyàn yín tó wà ń bẹ̀ yẹn ẹ ṣe cause àwọn pásítọ̀ àwọn gbogbo wọn ti lé wa kúrò nílé. So tá bá wá padà wá sínú ìṣẹ̀ṣe náà tá bá tó wá padà pa ilé tì. So bí ẹni pé the same system náà là ń gbé kiri. So ẹ ṣe one or two things náà tẹ́ lè ṣe nípa ilé ọ̀dọ̀ yín náà bó ṣe lọ. Kò tí mo ní kí sáré sọ mú kí gbogbo ilé. MS bàbá a ní ìkáyé. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí ẹ sọ̀rọ̀ ẹ ṣe sùúrù Àlìfáńjí, a ní ìkáyé à ń gbọ́ yín. Akínyín ní kíkí tí ẹ máa fi ń akínyín ní kíkí bí ẹ ti máa ń kíra yín. Ó ṣe yá sí pé àwọn ò mọ̀ sálámà ni àwa mọ̀. Ẹlẹ́bọ̀ ò sì ní sálámà sí Mùsùlùmí kí Mùsùlùmí ó dá lóhùn. Àwa náà ò dẹ̀ ní sálámà sẹ́yìn náà. Kíkí tẹ bá máa fi ń kíra yín torí ẹ gbọ́dọ̀ wọlé láì kí àwọn tó nílé. Alẹ́ ẹjọ́ pọ̀ àbí bí rédíò. Ṣáà ní sùúrù àfáà yìí ní sùúrù ọlọ́ba farabalẹ̀. Kílé tó bá àgbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn kú dédé àsìkò yóò ti tó èwo lẹ́jọ́ wẹ́wẹ́. Ẹjọ́ wẹ́wẹ́ báwo àwọn àgbàlagbà lẹ́nu bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àkànbí ò ṣe gọ̀bí ẹ ṣàfilẹ̀. ẹ má ò lé wa lórí bíbá ẹ tẹ bá jọmọ Yorùbá ẹ kálẹ́ ẹ káàsán ẹ kojú ọmọ ẹ káàárọ̀ òun kí ọmọ Yorùbá àìsàn ọmọ láwọn ọmọ jẹ mẹsì gan bẹ́ẹ̀ tálẹ mẹsì gangan. wo o ní máa gbẹnu sókè bíbá kó máa pariwo wa lórí o àní ìkàyé ẹsọ rẹ fẹ́ sọ. Ẹ̀yin ẹlẹ́bọ ẹsẹ mi ni mo gbẹnu sókè.
ebi ni mo gbẹ lókè sọ̀rọ̀. ibi ẹ ti kó àwọn dìjẹrẹ yìí wá ná ẹ ní sọ ẹ bùtù náà. oníbà ọmọlé kéwù rẹ lòun bá olórí sọ̀rọ̀ burúkú lélẹ̀ sá ó ń bú ọ náà. Àníkàyé ọyá gbóhùn sókè. ó di ìjà lára jẹ. Àníkàyé wèrè ni gbóhùn ẹ o sọ sókè. pé wèrè ló ṣe Islam owó tó kọ sókè àti náà dey pay dead wèrè ló ṣe wá wòlé náà ló wú báyìí náà pay ó dead dé fún mú ẹ. platform ní platform wá wòlé náà ló wú ọyá mú Àníkàyé gbóhùn sókè. àwọn eléyìí ò lẹ́kọ̀ọ́ rárá Àníkàyé ọmọkọ orí ẹ ti dàrú. tá a bá sọ̀rọ̀ ṣe. ọmọkọ àbáláyé kú ọbẹ̀ ìrọ̀ ní sítórì ni. irọ́ táwọn eléyìí ò jẹ́ náà wá mo mọ̀ sítórì wọ́n ni wọ́n dáadáa jẹ́ bóyá náà. kẹgbẹ́ ẹrú kan àti táìmù ẹ má mo bínú. mọ̀ wọ́n dáadáa Àníkàyé gbóhùn sókè. èyí tó ṣẹlẹ̀ ní ẹjọ sí ní tó ṣẹlẹ̀ àwọn ní pé àpá àtẹkọ wa tó ẹjọ́ wọn wá jà ní àbí wọn wá lẹ́kṣọ̀ wa. ní sùúrù wọn ajá torí pé ẹ̀yin náà ẹ̀ no kì í tijú ìgbà téèyàn débi sọmọ ẹ̀ èyí tijú wa tó ń Ọlọ́run kílèmù ní àgbà àbí torí tí ò ti àfà ṣiṣẹ́ tó wú bí búrẹ́dì ẹ̀ ní sùúrù tí bá ń ẹ̀ kì í ṣiṣẹ́ ó tijú máa kò lè Ọlọ́run tóbi tó báyìí náà ọmọ ọdún mélòó ni. ṣá ní sọ èjì sùúrù ẹ̀ náà. lọ́ba ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín rèé òun ni pé gbogbo ń tẹ̀ ń ṣe yìí gbogbo ń tẹ̀ ń ṣe yìí ẹ sọ ń tẹ́ fẹ́ gbà ń bẹ̀ gàngàn náà ìkíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ni àṣeyọrí tẹ́ ẹ ti ṣe níwọ̀nba tẹ́ ẹ bẹ̀rẹ̀ yìí kí lè fọwọ́ sọ̀yà pé iṣẹ́ àṣeyọrí báyìí ilẹ̀ torí pé mọ́ṣáláṣí ń kún sí ni òní ẹni sùúrù àkúnfàyà inú àṣeyọrí wa ẹ jẹ́ kí n láǹdì ẹni sùúrù méjì tẹsán yín náà ti da àlákùkù àkàbí ní sùúrù àkàbí àkìkí náà gbọ́ fara rẹ balẹ̀. má dàrọ̀ farabalẹ̀ ọ̀rẹ́bíṣẹ́ ìyá wọ́n bí má abẹ́ dàrọ̀ ẹ̀ inú àṣeyọrí wa ni pé àṣeyọrí wo ẹni sùúrù àníyànkalẹ̀ inú àṣeyọrí wa ni pé lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí àwọn ìjọba Nàìjíríà the Aso Rock of Nigeria country wọ́n ti ń fún àwọn ẹlẹ́bọ ní ọlùdé lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí a ti yọ a lot of ọmọ Yorùbá kúrò nínú ewu Islam ẹ̀yin náà dẹ̀ máa ń wá ìbàyí dáadáa ẹ máa rí báwọn èèyàn máa ń give testimony ẹ understand so lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí a ti damage ẹ̀sìn Islam a ti sọ di aláàbọ̀ ara iná ló fi ń já gbogbo yìí lára jẹ tẹ́ fi ń wá sókè láti máa wá ṣépè fún wa. di ara rẹ there's a lot of testimony ó dàbí ẹnu fún àníyàn gbọ́ mi ó ti Islam ti ẹ̀ mọ̀ kókó ní Islam mo rí àwọn fámìlì ẹ má rẹ bínú bàbá mi ẹ jẹ́ kí Àníkàyé kó gbóhùn sókè kí àáfà àfọ̀ndí yẹn tí kàn jánu sókè kọ́ bá ka alukuran ẹ ṣe Àníkàyé mo fún 2 minutes ní sùúrù Àníkàyé máa fún sáà ti wọ ìtò sọ̀rọ̀ gan ẹ̀ ó lè má gbọ́ o. bí ọ̀gá Àníkàyé máa fún 2 minutes tó bá ti pẹ́ máa drop ẹni tó bá ti sọ máa gbọ́ ó fẹ́ fọ́ọ̀rẹ́ balẹ̀ ms bàbá yẹn kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ fún mo rò pé ò ní àkàyè mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa gọ́ ẹlẹ́bọ àṣẹ òrìṣà mú bọ̀. ó máa gọ́ Àlìàfáànjì emut Sheikh Àníkàyé à ń gbọ́ yín ẹgbọ́n sókè. èmi ò ní ìdí rọ́bìṣì lè jà. ms gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ó ti tójọ́ mẹ́ta tá a ti jọ ń fà báyìí ẹ sọ n tí ẹ fẹ́ gbà lọ́wọ́ Islam torí pé n tí mo expect tó yẹ kẹ́ máa ṣe ni pé àwọn ancestors yìí náà ó yẹ kí wọ́n ní àkọọ́lẹ̀ tẹ́ máa rí fún àwọn èèyàn sí pé nínú dáadáa tó gùn ṣe láyé nígbà báyìí Ògún ṣe báyìí Ọya ṣe báyìí èmèrè àbíkílẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan dọ̀tí dirtiness àbíkílẹ̀ pé yẹn náà gbogbo ohun tí wọ́n gbáyé wọn ṣe yẹn náà. Àníkàyé sọmọ pé má jèrè ló pa Mọ́mọ́dù sọmọ pé gbogbo ọmọ tí Mọ́mọ́dù bí ló kú lójú ayé ẹ̀ sọmọ pé Mọ́mọ́dù ò látúbọ̀ tán. ẹ kàn ní kéèyàn máa sọ̀rọ̀ nípa Mọ́mọ́dù bí igba ọmọ kò séyìí tó gbẹ́ ìrẹ̀ Mọ́mọ́dù ò rí ilé ayé wá àtúbọ̀tán Mọ́mọ́dù ò sunwọ̀n èèyàn bọ́lọ̀ fi ìgbésí ayé Mọ́mọ́dù tọrọ ẹni òfò ẹni àdánù Mọ́mọ́dù kò rí ilé ayé wá ọ̀rọ̀ Mọ́mọ́dù wá dàbí àtìrádìrán rẹ kan ò ní ṣe Ìsìlámù àwọn ọmọ rẹ ò ní yàtọ̀. as e dey pay you e dey sweet us àwa ohun tá a fẹ́ gbà níbi Ìsìlámù ni pé a fẹ́ kán Ìsìlámù a fẹ́ pè ní ha a fẹ́ dá Ìsìlámù méjì a fẹ́ sọdá aláàbò ara. ẹ bá mi gbé Sahih Buhari 3175 jáde àṣẹ òrìṣà Sahih Buhari 3175 Sahih Buhari 3175 ẹ bá mi gbé jáde. lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ wọ́n ti fún wa lọ́dún dé fún ìṣẹ̀ṣẹ̀dẹ̀ ìjọba Nàìjíríà ti recognize wa. gbogbo àwọn tí ẹ̀yin pè láwọn bàbá yín lẹ Yorùbá mi gbogbo ẹ̀yin àfa àtẹkùnlẹ̀ Yorùbá gbogbo náà ń wá jímọ̀ lájọ ń kírun lájọ ń ṣe gbogbo nǹkan gbogbo ẹ̀yin àfa àtẹkùnlẹ̀ Yorùbá tẹ̀ ẹ̀ lóko tẹ̀ ẹ̀ lódò tẹ̀ ẹ̀ wúlò fúnlẹ̀ Yorùbá tẹ̀ ẹ̀ wúlò fúnjọba tó jẹ́ pé ẹjọ́ microphone tẹ́ fi ń rojọ́ àwọn ẹlẹ́bọ náà ṣe mọ́tò tẹ́ ń wà kiri àwọn ẹlẹ́bọ náà ṣe nídùú tó fi rẹ́ sọ fún yín àwọn ẹlẹ́bọ ìlú kan náà ṣe kò sí kankan tí Islam ṣe tó wúlò fágbáyé àfẹjọ́ àtẹ̀bù àtẹ̀pẹ̀ Allah lẹ́dẹ̀ fi péjọ. ó ṣe dé fìlà ṣó lè pèsè sẹ́sìn rẹ̀ kọ́dà olóògbà ẹ̀ wo bó ṣe múra wo bó ṣe múra nínú yàrá rẹ̀ ẹ̀yin tẹ́ wá pera yín láàfáà tẹ́ wà ń lé tẹ́ níṣẹ́ kí ni ìwúlò yín nílẹ̀ Yorùbá
kí láǹfààní tẹ̀ ń ṣe fúnlẹ̀ Yorùbá jobless Saudi Arabia tí wọ́n ti gbé ẹ̀sìn Islam wá kò sí àfa ń bẹ̀ kò sí àfa ń Saudi kílẹ̀tẹ̀ yìí fi yàrá ìníṣẹ́ ẹjọ́ kí ni ẹ fẹ́ gbà kí lẹ fẹ́ gbà ms ẹjọ́ ẹ bá mi kí lẹ fẹ́ kí ló òkè ẹjá jọ sọ nítorí nù mí kí ló wù yín tẹ torí pé n tẹ́ ń ṣe yìí wàláhì kò dáa ká má parọ́ fúnra wa ẹ fẹ́ dá ìjà ẹ̀sìn lẹ̀ lélẹ́yìn ẹ sọ pé mọ́ṣáláṣí ń kùn náà. ẹ ṣáà ní sùúrù ó ń kún nǹkan kan ò ṣe mọ́ṣáláṣí mi ní kí lẹ fẹ́ gbà ní mọ́ṣáláṣí ń kún. kò wá ní kẹ wà worried náà. no n tẹ bá fẹ́ ẹ sọ tó ń ru yín lójú gẹ́gẹ́ tẹ́ ẹ mọ̀ ṣé ẹ lè ṣe physical debate. ms ẹjìn sọ ohun tá a fẹ́ gbà fún wọn ohun tá a fẹ́ gbà ń bẹ̀ ni pé gbogbo ẹ̀yin àfáà pátápátá èyí tí ò ní sí ọwọ́ nu yín kọ́ lọ kọ́ sí ọwọ́ èyí tó ní sí ọwọ́ kọ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ẹ lọ wá iṣẹ́ ṣe láìsí iṣẹ́ yín Nàìjíríà ò lè ní dàgbàsókè for example Aníyìnkáyé ẹ wò lùtẹ́ ti wá Ìlọrin ká pé Ìlọrin nísìn population Ìlọrin 3 million ẹ̀yin àfáà tẹ wà ń bẹ̀ 2.5 million ṣiṣẹ́ kankan ẹ̀ níṣẹ́ lóko ẹ̀ lódò kò sáǹfààní tẹ̀ ń ṣe fún lù Ìlọrin àfẹ́jọ́ káwá wò pé nínú. ẹ̀yin ẹlẹ́bọ̀lẹ̀ ń bọ̀ wa oníjẹ yóò sọ̀rọ̀ irú Ìlọrin yẹn bẹ́yìn àfa àti pọ̀ tó ń bẹ̀ bẹ́yẹn báwo ni ìdàgbàsókè sì fẹ́ dá tó ti fẹ́ dé bá lu Ìlọrin yẹn nígbà tí gbogbo yín pọ̀ bíi 2.5 million máa bọ́ lọ́rin kó wá wo bí lọ́rin ti rí so ìwọ̀n ta fẹ́ ìwọ̀n tó bá ti lè ṣe fún ẹ lọ sí mítìnì. ms ẹjọ ẹ mute man yìí ẹja sọ̀rọ̀ gidi ẹ ìwọ̀n ta fẹ́ ni pé ẹ lọ ṣiṣẹ́ èyí tí ò ní sẹ́nu yín kọ́ lọ kọ́ṣẹ́ èyí tó ní sẹ́nu yín kọ́ lọ dálé iṣẹ́ lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ support ìjọba Nàìjíríà ẹ support orílẹ̀-èdè wa kí tẹ̀síwájú lè dé bá wa àìníṣẹ́ yín àwa náà ò ní dákẹ́ láti máa sọ̀rọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. big question ms. gbogbo àwọn àfa pátápátá ìyẹn nìkan iṣẹ́ wọn kà nídìí iṣẹ́ wọn dìtì tẹ́yọ̀ yẹ kó lọ sí ni pé gbogbo ẹ̀yin àfa ìbọ́ síta ẹ lọ sọ nílẹ̀ Yorùbá pé tó àlá o sìgìdì lòun náà o ẹni tó bá wù ní kọ́ mọ́ sí o gbogbo nǹkan tó wà ní Kùránì pátápátá ní kẹ́ ẹ sọ òdodo fáwọn àwọn ọmọ Yorùbá yẹn tá a fẹ́ nìyẹn tẹ́ bá ti bọ́ síta iṣẹ́ yín tẹ́ kẹ́ mọ́ ṣe làwa ń ṣe yìí that is a fact iṣẹ́ tẹ́yìn kẹ́yìn àfa pátápátá nílẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ ṣe ìlà wa ń ṣe so ẹ kẹ́ wá mọ wá bẹ̀ kẹ́ mọ fún wa ń gift ni because àrùn yìí lọ́wọ́ ẹ lọ sí ẹ bọ́ síta gbogbo agbára tẹ́ kó sí yẹn ẹ bọ́ síta kẹ́ gbé microphone àlá o inú Kaaba lọ wá o wọ́n ti ń ṣe àlá o before kan ànábì tó dé o àlá o sì gidi ni o ànábì o ọjà lè ní gbogbo tá a lọ́jà kọjá ogun ẹ̀sìn o lè lọ́jà o àlá o bọ́ kù sí o ànábì ọ̀pá yan ẹ lọ sọ̀tọ̀ láìsí pa tẹ́ bá fi lẹ sòtọ́ fún wọn àwa máa sòtọ́ bíbá yìí àwọn àfáà yìí kan bẹ. ẹgbẹ́ àti ẹ kì í sáré ka kínní ẹjọ àyàmàdélékè wá sálẹ̀ ni Big Joe ẹ bá mi ka kínní ẹjọ Big Joe ẹ bá mi ka kínní ẹjọ. This Sahih al-Bukhari 3175 narrated Aisha. Aisha ló ń ṣàlàyé àdìtì ló ń sọ̀rọ̀ bí yóò ṣe yìí kẹ́ máa gbọ́ yá ẹ tẹ̀síwájú. Once the prophet was bewitched so that he began to imagine. Aisha sọ pé wọ́n sàsí Muhammadu jẹ́ ìyá wèrè ó bugi jẹ ó wá bẹ̀rẹ̀ sí ṣe kí ni. Imagine. Ó wá bẹ̀rẹ̀ sí rò pé ó lè sọ pé mo lọ Calabar lánàá kò jẹ́ kọjá ibi tó wà o mo ṣe Aisha mo bá ẹ sùn last week kò dẹ̀ bá yẹn sùn ó wá bẹ̀rẹ̀ sí ṣe gángan orí ẹ̀ wájú ẹ tẹ̀síwájú. That he had done something which in fact he had not done. Ó wá bẹ orí Muhammadu wá ya wèrè ó bẹ̀rẹ̀ sí bugi jẹ pé kí ló ṣẹlẹ̀ aṣọ oúnjẹ tẹ́ gbé wá fún mi yìí mo ti jẹ oúnjẹ yìí lánàá mo wà ń bẹ̀ yẹn lánàá ó wá bẹ̀rẹ̀ sí ṣe gan ó bẹ̀rẹ̀ sí gbogbo táìmù tẹ́ ṣe gan yìí ẹ má gbàgbé o àyà Kùránì tún sọ̀kalẹ̀ o gbogbo àwọn oríṣiríṣi àwọn àyà tẹ́ ń ká lórí irun yẹn a wá bẹ̀rẹ̀ sí máa ka àyà àwọn yẹn kí ló ń ṣàlàyé yìí Muhammadu ya wèrè fódìndí ó ti délẹ̀ bẹ́ẹ̀ni di ọdún kan àti 15 days ó ló fi bugi jẹ ṣe ti délẹ̀ bẹ́ẹ̀ni ti délẹ̀ adúpẹ́ ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni pé láàárín ẹ̀yin àti Ògúnlákayé àti Ọ̀ṣùmọ̀lẹ́yìn ẹ búra sí pé ọ̀rọ̀ pé ànábì bugi jẹ́ wà nù àdìsí kàtà yìí pé lẹ́nu yín ni o sáni sùúrù ẹ sọ ibi tó ti bugi jẹ́ para ẹ̀ balẹ̀ ọlọ́ba àwọn fámìlì tiẹ̀ ti jáde tí wọ́n mo ní fídíò táwọn fámìlì tiẹ̀ ti jáde wọ́n ti wá dínà ẹ̀ pé àwọn ẹni gbogbo tó ń wí sápara balẹ̀ lọ́rọ̀ lẹ́nu ms ẹ mú ibi àdìsí kẹkẹ jáde ẹ mú ibi tí ẹ fi Ògún
ẹ bá mú tí máa nìyí ànábì ò ya wèrè ẹ mú bi tí dúkìá ìsámúlẹ̀ lọ́mọdún mẹ́sàn-án ti ń bá a sùn. ẹ mú bi tí ọ̀rọ̀ wèrè ti jáde ànábì ò ya wèrè tó fi sọ pé dúkìá ìsámúlẹ̀ lọ́mọdún mẹ́sàn-án ti ń bá a ẹ mú sùn. tí máa nìyí. bàbá mi wọ́n mú tuntun ẹ̀ lọ orí péjì ẹ̀ la wà ní. ẹ jẹ́ kí sura unicef kọ́ bá wa gbé Quran chapter 15 verse 6 síta. ẹ má ti lọ o ẹ jẹ́ ká yanjú ilé yìí sọ bí tí ọ̀rọ̀ wèrè wà ń bí ẹni sùúrù ẹmẹsì èmi sọ pé ó ó ya sọ pé wèrè ànábì fúlàsítẹ̀fúlà ó ya wèrè ó sọ pé ó bugi jẹ ó ní Ọ̀rúnmìlà yín bugi jẹ ó ní Ọ̀rúnmìlà yín ya wèrè ó ní Ọ̀rúnmìlà yín sínwín ẹ ṣáà ṣe sùúrù. ìwọ ló sọ bẹ́ẹ̀ ń sìn náà kí ló mú Ọ̀rúnmìlà tó fi bínú wọlẹ̀ kíkà ló sà sí Ọ̀rúnmìlà tó fi bínú wọlẹ̀. ànábì ò ya wèrè ànábì ò ya wèrè ló kọ ọmọdún mẹ́sàn-án mọ́lẹ̀ tí wọ́n bá ṣọtọ ṣéèkì ànábì ò ya wèrè ló kí ọmọdún mẹ́fà ọmọdún mẹ́sàn-án mọ́lẹ̀ tí ń bá a sùn. àkànbí ṣọtọ. ẹ wo bí ms níbi mọ́nì nídìí àmójútó Ọlọ́run ọba ó nídìí attention ní kíákíá mọ́nì bó ṣe débìlà ẹ máa rí pé sick bó ṣe débìlà ẹ máa rí pé kò gbàdúrà Ọlọ́run. mo ń gbọ́ yín o. ànábì ò ya wèrè ló kọ ọmọdún mẹ́sàn-án mọ́lẹ̀ tí ń bá a sùn. àkànbí tó. ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀ yẹn ẹ wo bó ṣe múra ẹ wo tó wọ̀ ẹ wo bó ṣe wà àkàrà lórí lẹ́sì ẹ̀yin náà ẹ wo àgbákò kí ms mú jáde nínú àdìsí tó kàtàn sí pé ó bugi jẹ wọ́n ní Ọ̀rúnmìlà yín bugi jẹ ó ya wèrè ó ṣe gba ẹ mú jáde nínú àdìsí tẹ ka yìí ṣé ẹ̀sìn tẹ fẹ́ gbogbo ayé sílẹ̀ ẹni sùúrù ṣe ike stop going back on that ṣe ká àdìsí kẹ ṣàlàyé fún. ẹ farabalẹ̀ ntẹ ẹ kà jáde yìí àdìsí ẹ kà jáde bóyá jẹ́ àdìsí tó wà authentic èmi ò mọ̀ mi ìmọ̀ bí jẹ́ ti lọ́wọ́ jáde ní ìdẹ̀ ní interest nínú bẹ́ẹ̀ bọ́n nítorí pé táàgì ẹ̀ má nà bí yẹn ló ṣe kàn mí ibi jẹ́ ti lọ́wọ́ jáde yẹn kò kàn mí mi mọ̀ bóyá authentic ni. Buhari ni na ó sọ yìí. kò kàn mí láti mi ò mọ̀ ẹ lè ti lọ print sọ Buhari ti ń nà ó kò sí tẹ́yìn aláṣẹ ṣe ẹlẹ́bọ̀ kì í ṣe nà ó ẹ lè ti lọ print nǹkan bí ẹ ti lè tọ́ bọ̀ ó ṣe gángan ṣẹ́yìn náà rí nǹkan ẹ rí ẹ̀dọ̀ sọ pé ní ìwà òkè dáadáa náà tí téèyàn bá forí gbálẹ̀ tèyí ms téèyàn bá forí gbálẹ̀ láàrin àti Ògúnlákayé yín. Sheikh mo ti ka àdìsí lẹ́ẹ̀kan ó ya wèrè ẹ fojú ara yín rí bọ́ yẹn sọ̀rọ̀ Big Joe ṣe tí bá mi ka Quran nílé ẹ̀yin yẹn wa Quran chapter 15 verse 6 suratu al-Hijri ẹ máa tún gbọ́ nǹkan tó wí. Only they say all you that whom the reminder is revealed. Ó ní àwọn ará Mẹ́kà wá sọ pé ìwọ tí wọ́n fi àlìkùránì rán yìí o. You must be insane. Ó ti ya wèrè. Kùránì mo tún gbé wá yìí o. Ó bugi jẹsẹ̀. Ṣèyíkì. Wèrè ni ẹ́. Ó sọ nù Kùránì yìí ó ya wèrè mẹ́rin. Mọ́mọ́dù fún bẹ́ẹ̀. Òun lè léyìn yẹ ẹ fún mi ní ìṣẹ́jú méjì. Gbogbo yẹn fún mi ní ìṣẹ́jú méjì. Ẹ kí lè fẹ́ sọ sí. Ṣèyíkì ẹgbẹ́ náà. Sí téèyàn bá ya wèrè. Téèyàn ya dìgbòlugi èyẹ mọ lọ bá òkú tó ti kú sùn kí Mọ́mọ́dù owó sọ̀sọ̀sọ̀ tí ò bá ya wèrè tí ò ya dìgbòlu òkú tó ti kú Fátímọ̀ ìyá téèyàn mọ lọ bá a sùn òun náà lọ kí àìsàn mọ́lẹ̀ lọ́mọdún mẹ́sàn-án tí ń bá a sùn ẹ̀dẹ̀ ní ọ̀ya wèrè. ta ló ní kọ́kọ́rọ́ bọ̀bọ̀ yìí lọ́wọ́ ẹ bá wa tè é ẹjọ́. ọfẹ tí kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló tì Mọ́mọ́dù ṣe gángan ọ̀ya wèrè bẹ́ẹ̀. tí ẹ bá ń tún fún ọ ni ẹ máa bá oríṣiríṣi nǹkan bẹ gbogbo ń tẹ̀ wá ń tẹ̀ fi ṣàtakò torí pé kì í ṣọ̀nà yín ẹ ń tú Kùránì síbi tí ó ń fẹ́bọ̀ ọtí yín Kùránì tẹ̀ ń tú tẹ̀ ń tọwọ́ bọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run á jẹ́wọ́ agbára rẹ̀ lórí láìpẹ́ yìí tí Ọlọ́run sọ ń bí ẹ fara ìbalẹ̀ má nìyí ẹ dákun ẹ ṣàánú má nìyí ẹ ṣàánú ẹ wọ́n làwọn ará Ṣakí ẹ dákun ẹ ṣàánú ẹ jọ̀ọ́ nam ms anabi ò ya wèrè o anabi ò dẹ̀ bugi jẹ. anabi ya wèrè ìwọ gan ya wèrè. anabi ò ya wèrè o anabi ò dẹ̀ bugi jẹ. ká ibi kúrò àlélẹ́ yìí ká. torí pé ẹni tí Ọlọ́run fi ṣẹ́ rán ni àyà yìí ń sọ níbẹ̀ ni pé ń fọ anabi mọ́ ní ọwọ́ gbogbo àwọn kèfèrí ẹgbẹ́ yín jọ náà nítorí ẹ̀ lọ́rọ̀ yín ò ṣe yà wá lẹ́nu ẹ̀ tí ń bẹ ti pẹ́ àwọn kèfèrí ọlọ́kàn líle àwọn lérí ibú ẹ̀dá wọ́n ti wà láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n sọ àkùrá fara ẹ balẹ̀ nígbà tí wọ́n sọ Kùránì kalẹ̀ fún ànábì. sí ohun tó wà nínú Kùránì lọ́ka ẹ̀. èmi ló ń sọ bẹ́ẹ̀ fún afa sí ìké òsì ọlọ́ka fún ọmọ tó ṣe ṣá. sí ohun tó wà nínú Kùránì lọ́ka ẹ̀.
káwọn tó wà ń bí báyìí ọ̀tọ̀ ni ohun tó ń sọ ṣé wọ́n wọ́n ní lè yóò wọ́n ní gbádùn gẹ́gẹ́ báyìí ó gbádùn ṣé òtítọ́ ó gbádùn ìtọ́wọ́ ọlọ́pọlọ ó ti ń gbóná. Àkànbí ilé ọlọ́run ni mo wà bí má jẹ́ gbóná Àkànbí sí ẹ ó dàn ẹ lè jẹ́ káwọn akéwù tọrọ jẹ kan kó a máa wẹnu sí lára lóbi báyìí so ẹ àwọn akéwù tọrọ jẹ lè wá máa bàbá ṣe yìí ẹ ó dàn sà bàbá Àkànbí ẹ jẹ́ ṣé kí ẹ pa máìkì yín ná ẹ ó dàn náà nísìnyí ẹ ka kúránì kẹdẹ tún fún ọmọ Yorùbá ọkẹ bọ́lẹ̀. ìtọ́lọ̀ sọ bí òun ni pé ọlọ́run fọ ànábì mọ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́bọ àwọn aṣáájú yín tó jẹ́ sí pé nígbà tí ànábì dé tó gbéṣẹ́ dé pé ọlọ́run ti rán mi iṣẹ́ o mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọ́lọ̀ ń wíre o òfin eléyìí òfin eléyìí o wọ́n ń jàyàn pé ìwọ èèyàn tó jẹ́ sí pé ojú wa náà ṣe fẹ́ yà rẹ̀ ọwọ́ àdéhùn wọn sọ pé o ti dànábì ọlọ́run wọ́n ń jàyàn oríṣiríṣi orúkọ náà wọ́n ń pè ẹni sùúrù wọ́n ń pè lópùrọ́ wọ́n pè lódídán wọ́n pè lálágbègbà wọ́n ní wèrè ni kò mọ ti ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń sọ lónìí lọ́lọ́run wa ń sọ pé ní sùúrù lọ́lọ́run sọ pé wàkọ́ọ́lù ó ti tọwọ́ bọ̀ Ṣèyíkì lọ́pọ̀lọpọ̀ láì. a ti gbọ́ yín níbi ìbàyẹn ẹni pé bàbá kan bí ẹni akéwù tọrọ jẹ ilẹ̀ ẹ má kó bá wọ ẹnu sí lára. wọ́n sọ pé ìwọ obìnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ ò lẹ́kọ̀ọ́ o tó bá ní ọkùnrin tó bá lọ́kàn lè gbọ́dọ̀ má bá wọ́n gbọ́ o lẹ́kọ̀ọ́ wàkọ́ọ́lù I'm so disappointed in you. Honestly, Sheikh, I am so disappointed. Why are you doing that? Why are you going personal on people? We are here for Al-Quran, Tafsir, Sirah, Sababu Nuzul àti àwọn àkídà tí wọ́n fi gbé kalẹ̀ bàbá. Ẹ ṣàlàyé fún ọkọ tí a mọ̀ níbẹ̀. Who is she referring to as a project? Who is she referring to? Is you now? Who is she referring to? Who is that killed project? You don't have to. Did I ever beg money from her? Why are you going personal on people? Do you have a job? Ẹ jọba wa kakini kẹba wa tu. Àwọn kẹsàn-án. Ẹ jọ. Big Joe ṣe máa sọ ìgbé kí n tún Yorùbá fún. Oh no, do you have a job? Do you have a job? Obìnrin ní ẹ̀mí ní máa bẹ exchange words. Ẹ bèrè lẹ́ẹ̀kan sí Big Joe. Ẹ ó lè wá bí ká máa rí àwọn èèyàn wa Do you have a job? Ṣé àwọn tó ń rí ànábì fílẹ̀ yìí àwọn tó ń rí ànábì tó ń rí Ọlọ́run fílẹ̀ yìí. Bàbá Àkànbí ẹja ṣe báyìí Sheikh tẹ bá ní pé ànábì ẹ ó dọ̀ tẹ bá ní pé ànábì. wọ́n rí ànábì fi ọmọ búlọ ànábì ṣànábì jọmọ búlọ. tẹ bá ní ànábì bàbá ms ẹja ṣe báyìí tẹ bá ní ànábì ò ya wèrè ń bì Quran 1:13 àti 1:14 ilé tó fi sọ̀kalẹ̀. ṣé wàá bẹ̀. gbọ́yìn Big Joe. tẹ bá ní ànábì ò ya wèrè ń bì gbogbo ọmọ Yorùbá ń wò Quran 1:13 kí ni sábàbù nùzú àyà yẹn ẹ gbé jáde fún wa kárí. Suratu Falak. What is the sábàbù nùzú of that verse? Kí ló yẹ tó fi sọ̀kalẹ̀? Sheikh ó yẹ sọ̀rọ̀. ọ̀rọ̀ tí mò ń bá lọ àyà yìí Olúwa wa sọ pé wọ́n sọ lẹ́nu ẹni sùn wọ́n sọ lẹ́nu ara wọn lóhùn wọ́n ní yá ayúwa lẹ́bí yá ayúwa lẹ́bí ẹja gbé fún àwọn tó wà ní ẹ̀kọ́ lẹ́kọ́ yá ayúwa lẹ́bí ẹ̀rí tó pa wá iná òtítọ́ ẹjọ́ náà. àtìgbọ́ yín tẹ bá fẹ́ engage now nísìnyí Quran 1:13 kí ni sábàbù nùzú ayé yẹn. ẹgbẹ́ jáde ẹgbẹ́ sórí screen ẹgbẹ́ sórí screen kàkà. wọ́n ní ká gbé sójú screen ẹ̀jẹ̀ ń gbé wa. ẹgbẹ́ sórí screen náà ẹgbẹ́ sórí screen. ẹgbẹ́ mi sí bí screen. wọ́n tún ti gbé sójú screen wọ́n tún ní ṣe lálọ́ print ẹ̀ wá ń sìn ìbá bẹ́tà kí ẹ má waste time wa ẹ mọ́ jà waste time wa ẹ̀rí tó ká pàwọ́ ìbò tó ẹjẹ́ ọ̀dọ̀ Àkànbí ẹja treat èmi àní àwọn ọmọ ọgbọ̀n ìdílé wọn gbọ́. Suratu Falak Àkànbí ẹja treat ẹja treat mo fẹ́ kàn ti ẹja síbẹ̀ láti ẹ̀kan wọ́n lè sọ kí wọ́n gbé wa inú mi dùn so mo kí gbogbo lélẹ̀ kan sí o so Suratu Falak tafsir láti gbé wa yìí so nílé ṣèyí kẹ́ ẹ lè kà báyìí. kí lè fẹ́ ká lè ẹ mo wà ń bí mi ò sá fún yín ẹ ti ní kí wọ́n gbé wá wọ́n ti ní láti gbé dé. ẹ kásábàbù nùzú lẹ ẹ kà kí n tí ò bá yẹ yín bẹ́ẹ̀ kí mi ti ṣàlàyé fẹ́ yín n tó yẹ yín bẹ́ẹ̀ yín ṣe mọ̀ kó jẹ́ ẹ kà ẹ̀yin lẹ gbé nǹkan wá ṣe báwọn ní kí ó wà láàrin ẹ kà kí n tutù fún yín. ó yá. ṣe máa tutù tẹ bá tún mọ̀ pé ẹ lè ka ẹtù nígbà kan èwo ni kẹtù máa tutù. irọ́ o àwọn lè máa tú sífẹ̀ẹ́ nú wọn ni ẹ jẹ́ kí mi sọ tọ́lọ́hún sọ ó yá. ẹ jẹ́ ká kàbí jù bá wà bẹ́ẹ̀.
ṣé kí n máa kà á? Ẹ̀ka. Regarding the verse, say I seek refuge in the Lord of daybreak. Níbi tí Muhammadu ti ń ṣàlàyé pé òun sádi Olúwa òwúrọ̀ kùtùkùtù. Ibn Abbas and Aisha said a Jewish boy used to serve the messenger of Allah. Ibn Abbas wá ń ṣàlàyé pé àti Aisha wọ́n ṣàlàyé pé ọkùnrin Júù kan ó máa ń bá Muhammadu ṣiṣẹ́. The Jew approached him and continued influencing him. Àwọn ará Júù wá lọ bá arákùnrin tó ń bá Muhammadu ṣiṣẹ́ yìí pé àlàyé kí ló ń ṣẹlẹ̀ fún wa ní irun Muhammadu náà. He took some hair from the prophet's comb. Ó wá mú irun inú kóòmù ìyarí tí Muhammadu fi ń yarí, ó wá mú irun a few teeth from his comb. Àti eyín ìyarí yẹn ó mú. And gave them to the Jew. Ó wá kó fáwọn ará Júù yẹn. They used this to cast a spell on him. Wọ́n ṣe lo irun yìí àti bọ́yẹ̀ fi sàsí Muhammadu nìyẹn, Muhammadu bá bugi jẹ. And the one who carried it out was Labid. Ẹni tó ṣe iṣẹ́ tá ń wí tó sàsí Muhammadu orúkọ ẹ̀ ní Labid ibn al-Hasan. A man from the Jews. Ọkùnrin kan láti ọ̀dọ̀ àwọn Júù. Then the two surah Al-Falaq and the Nas was revealed concerning this. Ìgbà tí Muhammadu bugi jẹ tó bẹ̀rẹ̀ sí ya wèrè tó ń ṣe gángan tó ń ro oríṣiríṣi mo ti lọ síbi a máa dá sọ̀rọ̀ ó lè wà ní kókàn bẹ̀rẹ̀ máa kókàn ẹgbẹ́ wọn bá wọn wèrè ṣe máa ṣe kókàn bẹ̀rẹ̀ sí ṣe wèrè kí ló ń ṣe arákùnrin kí ló ń ṣẹlẹ̀ gbogbo àkókò yẹn o àyà tún sọ̀kalẹ̀ o. It is ẹ̀jẹ̀ ká tẹ̀síwájú. Bí suratu Nas àti suratu Falaki bó ṣe sọ̀kalẹ̀ ẹ̀yàn tó ya wèrè. It is reported from Aisha that the messenger of Allah was affected, such that he would imagine he had done things, something which he had not done. Aisha wá sọ pé níbi tí wèrè yẹn tí ìbúgijẹ yẹn tó bá Muhammadu jẹ wọ́n máa yẹ sàásì tó a wá máa rò wípé wọ́n bá fẹ́ gbóúnjẹ fún baálé mi jẹun Muhammadu àní mo ti jẹun tẹ́lẹ̀ a ò tí ì jẹun ṣe bó wọlé fún mi lóúnjẹ lẹ́ẹ̀kan àmì ò tí ó bẹ̀rẹ̀ sí nǹkan tí ò ṣe a wá máa náà ti ṣe aláyé ẹ̀ tí ì bá mi sùn mo bá ẹ̀sùn mo ṣe bá ẹ̀sùn tán ni ó di tọ́sẹ̀ méjì oṣù kan tẹ́ ti bá mi sùn Muhammadu bẹ̀rẹ̀ sí ṣe gángan ayé ẹ̀ bàjẹ́ fódìdí ọdún kan gbáko ló fi bugi jẹ àyà dẹ̀ tún sọ̀kalẹ̀ àwọn mùsùlùmí dẹ̀ tún ká àyà yẹn àyà suratu Nas àti suratu Falaki ó sọ̀kalẹ̀ Muhammadu sọ àwọn ọ̀rọ̀ yẹn nígbà tí Muhammadu sì ń ya wèrè lọ́wọ́lọ́wọ́ àyà wèrè ní àyà yẹn àwọn mùsùlùmí dẹ̀ ń kà lẹ́nì ìdí tí Muhammadu dẹ̀ ṣe ń kà torí pé wọ́n mú comb àti irun orí ẹ̀ ẹ̀yin mùsùlùmí dẹ̀ wá ń ka suratu Nas àti suratu Falaki lẹ́nì ta ló mú irun orí yín àti comb irọ́ lásán òfegè àṣà tí ó nìkan àti ka ní ìwé ẹ̀fẹ́ sọ sí. Muhammadu ya wèrè bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé àti ẹni tó kà àti ms tó tu ìfẹ́ nu yín ẹni sùúrù jẹ́ kí n sọ̀rọ̀ ìfẹ́ nu yín lẹ̀ sọ nǹkan tó kà yìí agbàgbé kò correct ṣùgbọ́n ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín ṣé lóòótọ́ ni nǹkan yìí ṣẹlẹ̀. Àkọ́kọ́ náà Islam tiwa kò sí tí wọ́n máa ń fọwọ́ bò ń bẹ̀ torí kì í ṣọ̀rọ̀ àìwò kò sí lọ́dọ̀ tiwa. Sábàbù nùzúlù Suratul Falak wà Nas tí wọ́n kà yìí. Kò sí àìwò lọ́dọ̀ yìí kí ló tóbìnrin òfin lè gbé Quran tó bá ń ṣe nǹkan oṣù kí ló tóbìnrin òfin lè ṣe ìmáàmù kí ló tóbìnrin òfin lè lídìí irun. ẹbẹ má mi ẹ máa sọ̀rọ̀ gbà mí bíbẹ́ ìdíkan lẹ́mọ̀ ọ̀rọ̀ sọ Quran tó yẹ pé China náà ti ń ṣe àwọn obìnrin náà ń print ẹ̀ jáde tọ́ba wá délẹ̀ Yorùbá ẹ lóbìnrin tí bá ń ṣe nǹkan oṣù ọbọ̀ lọ fọwọ́ kàn kí ló dé tóbìnrin tí bá ń ṣe nǹkan oṣù ọbọ̀ lọ fi gbà wẹ̀. So ẹ máa ń sọ̀rọ̀ ńgbà bíbí pé ìdíkan lẹ́mọ̀ ọ̀rọ̀ sọ ẹgbẹ́ ti sọ̀rọ̀ yìí láàárọ̀ lórí péjì yín náà bípa ìnìkan lẹ mọ̀ọ́rọ́ sọ ẹ̀yin nìkan lọ̀rọ̀ dùn lẹ́nu yín Islam yẹn ṣe gbé òkùnkùn Allah ní kẹ́ mọ́ gbẹ̀mí àwọn èèyàn tí ó bá ti ṣe Islam ni wọ́n pààyàn the name of Allah tí yín gẹ́ wọ́ọ̀sì ṣẹ́jì lẹ́nìkan tó pààyàn the name Ọlọ́run Elédùmarè rí ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹgbẹ́ apààyàn ọ̀tọ̀ ní ìkẹ́ tí wọ́n ní kẹ́ tú ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń sọ ẹjọ́ wẹ́wẹ́ bá ayé yín jẹ́. Bàbá kan bí ẹ ti ẹ̀ ṣeun gan ẹ ṣe mọ̀ wípé lẹ́yìn ìgbà tí Muhammadu ka àwọn àyà ìṣe mọ̀ pé àìsàn yẹn ò lọ bí akọ bá wa gbé wá kì í ṣe ìkìbà lè mọ̀ pé Kùránì irọ́ lásán ni Ànábì ka àwọn àyà yẹn títí Jùbírì gan tó wá bá kà á at the end of the day àìsàn yẹn ò kò lọ pápá bá dẹ̀ nípa àìsàn yẹn lọ kó fún wa lẹ́rìí. Eléyìí ìṣèyí kíkẹ́ ń wéṣì àkókò wa ń bí ni bet thank God ó sì pa àwọn èèyàn lẹ́rìn àwọn èèyàn wọn join program rẹ̀ so bí wọ́n ṣe ń wá lálẹ́ alẹ́ máa wá dé tòru nìyẹn yàrá náà ti sọ ẹ́ di kọ́mẹ́dì. Látijọ́ tó ti wá bí báyìí o ò rí àyà Kùránì kẹ́kà kó tú rí àfẹjọ́ wẹ́wẹ́ àfẹ́pè. ọjà bá wọn mi ò pé ṣe kì í mọ kéwú jáde àwọn kéwú tó máa ń kà sórí tó bá fẹ́ lọ sójú agbo náà máa ń kà. ṣé ms kan tó ṣẹlẹ̀ lélẹ́yìí ṣe rí lé kéwú tí wọ́n máa ń lọ
ọ̀nà mẹ́ta ni àáfàá pín sí àwọn àáfàá kan wà àwọn máa ń Kùránì sórí ni àwọn àáfàá kan wà wọ́n máa ń ní ajánẹ́sí wọ́n bá ń ka Kùránì bí àwọn Buhari ọmọ Musa ọ̀tọ̀ ni táwọn jánẹ́sí wọn máa kà ọ̀tọ̀ ni táwọn máa tú àwọn àáfàá kan wà bí wọ́n ti gba owó bí sẹ́bi láì owó kìíní kan bí wọ́n ti tọrọ owó ní online ní ọ̀nà perfect sí irú àáfàá irú sèyí kì í bí wọ́n ti tọrọ owó ní online bí Alifulani òun ni wọ́n perfect sí wọ́n láwọn èèyàn ka gbà online wọ́n fẹ́ kọ́ mọ́sálásí wọ́n fẹ́ kọ́lé kéwú wọ́n lẹ́jọ́ ní kóòtù ẹ dáwó fún wa mo tó wà perfect sí nìyẹn àtijọ́ tó ti wà ń bí wọn rí Kùránì túrí àfẹjọ́ wẹ́wẹ́ àtẹ̀pè ọlọ́run ọba yìí ṣe àṣírí ti tú lẹ́yìn kẹ́ lọ kọ́ṣẹ́ mọ́dàgbà mi sókè mọ́wọ́ ní òsì èjì ń bí kéèyàn lọ kọ́ṣẹ́ ẹ lọ wá sẹ́kẹ̀kọ́. ilé mi ẹ̀sìn ṣe náà. bàbá Àyàmádélé kẹjọ ẹ bá wa gbá àdìtì yẹn wá ó ti gbàgbé àdìtì. nínú sábàbù nùdúrù tẹ tún sì tẹ kà ẹ mú ibi tí wọ́n ti sọ pé ànábì ẹlẹ́nu yín bẹ ti kà. ohun tẹ́mi kan rí nínú ọ̀rọ̀ tèyí kì í ni pé àwọn ará Ìlọrin náà sẹ́ẹ̀tì wọn wá sáàárín wa ká wá máa distract wa lálẹ́ bí akẹ́kẹ́ lé wọn bọ́ọ̀lẹ̀ torí kò wọn kò sáǹfààní wọn. ẹ wo bí ẹ mú nínú translation ẹ̀gán tó wà lọ́wọ́ yín ẹ mú bí tí wọ́n ti sọ pé ọ̀tá rẹ̀ wà insane nínú sábàbù. Big Jones Àyàmádélé kẹjọ ẹja ká àdìsí ibi tí Muhammadu ti bókun sùn afa yóò ní nǹkan tó fẹ́ ó fáwà kọ́kọ́ mọ fetí gbọ́ àwọn ayé burúkú tí Muhammadu gbélé ayé ṣe ẹ mú tu Àyàmádélé ẹjọ́ níbi tí Muhammadu ti bá Fatima ìyálà ìyá wọn Fatima ìyá Ali òkú ọ̀run tó ti kú tó ti fọ́ ní ẹ̀kan ẹja ká àròjọ musolókun àyíwádà ẹgbẹ́ sókè. Narrated by Ibn Abbas. Ibn Abbas I, Muhammad, put on my shirt so that he may wear the cloth of heaven. Muhammadu bá bọ́ aṣọ ẹ̀ wípé kí òkú yìí kó lè wọ aṣọ ẹ̀ lọ sí ọ̀run. And I slept with her in her coven. Muhammadu bá òkú yìí sùn nínú sà òkú. That I may lessen the pressure of the grave. Pé kóun lè bá dẹ ìyà inú sàárè. She was the best of Allah's creation to me after Abu Talib. Ó ní obìnrin ló dáa jù lójú òun lẹ́yìn Abu Talib. The prophet was referring to Fatima, the mother of Ali. Ẹni tá à ń sọ yìí ni Fatima ìyá Ali. The Arabic word used for slept is istajat. Èdè Lárúbáwá tí wọ́n lò fún pé ká báyàn sùn ká fi nǹkan sí nǹkan pàpàpàṣù pé òun ni istajat. And literally mean lay down with her. Ó túmọ̀ sí pé ó gàdí òkú yẹn sẹ́yìn ó dẹ̀ fi nǹkan sí nídìí. It is often used to mean to lay down to have sex. Wọ́n ló túmọ̀ sí pé kíyàn máa fi nǹkan sí kó máa gbá sí kó máa yọ kó máa gbá sí kó máa yọ. Muhammad is understood as saying that because he slept with her, she has become like a wife to him. Ó ní Muhammadu ní bóun ti ṣe bá sùn yẹn pé kò sí ọkọ àti ìyàwó máa bára wọn sùn bóun ti ṣe bá sùn yìí òkú yẹn ti dìyàwó òun nìyẹn. So she will be considered like the mother of the believers. So ó ti di ìyá àwọn mùsùlùmí. This will supposedly prevent her from being tormented in the grave. Torí bí bóun ṣe bá sùn tóun dẹ̀ ti dà sínú ẹ̀ yẹn ó ti iye kìíní yẹn ó máa bá dẹ ìyà inú sáré. Since Muslims believe that as people wait for judgment day, they will be tormented in the grave. Nígbà táwọn mùsùlùmí àwọn àpọ̀dà tí wọ́n bìlíìfù pé táwọn gbàgbọ́ pé ẹni tó bá ti kú àwọn kìíní kan tún máa yọ sínú sáré wọn máa lọ máa nà irọ́ lásán. Reduce the pressure here means that the torment won't be as much because she is now the mother of the believer. So torí pé ó ti bá a sùn ó ti dìyà àwọn mùsùlùmí yẹn àwọn tó fẹ́ lọ kókóńdó fún nínú ìsàkú yẹn hàn nílé kókóńdó fún Muhammadu ti gun rí ẹ̀. After Muhammad slept with her and consummated the union. Lẹ́yìn tí Muhammadu tó ṣe tó gàdí òkú yẹn sẹ́yìn tó dẹ̀ bá sùn ẹ̀yin náà wá imagine èèyàn tó wóṣù tí ò bá ya wèrè náà báwo ni ṣe máa wòṣù tó máa bá òkú. Àyàmádélé ẹ pò papọ̀ níbi tí wọ́n ti fi ẹ̀yìn Muhammadu ti àgbá ẹ bá wa gbádìí sí yẹn náà jáde ó dùn mí òjíṣẹ́ Allah ó bókú sùn ó máa ṣe ó tẹnu mi ó ga ó odidi òjíṣẹ́ Allah. Tabari volume 9 page 31 Muslim dragged Muhammad as thief. Wọ́n wọ́ Muhammadu ní wọ̀kúwọ̀ gẹ́gẹ́ bí olè wọ́n wọ́ bí tiger gen. They raided us in our settlement. Wọ́n ní wọ́n lọ digunjalè níbì kan ni o. Though we were men who retaliated. Àwọn dẹ̀ náwọn ọkùnrin tó yẹ pé wọ́n ya wèrè pé níbí ìyá ẹ̀ lè jalè lọ́nbí iṣẹ́. This is the end of Abu Wajah report. Ibi ni Abu Wajah parí ìròyìn tiẹ̀ sí. To return to the report of Amir Shuaib. Wọ́n wá padà sí ìròyìn tí Amir ibn Shuaib tí yẹn mú wá. After the messenger of God had completed the return of the captive of Umayyah. Lẹ́yìn tí Muhammadu ti dá àwọn ẹbí tí ó jí kó àwọn ẹbí Umayyah tó ti dá wọn padà fáwọn ẹbí wọn. He rode away and people followed him saying. Muhammadu bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn gbọ́dọ̀ ẹrù tí ó bá ń gun ló ń sá lọ àwọn èèyàn bá tẹ̀lé. O messenger of God, divide our booty of camel and small cattle among us. Muhammadu di sí Allah dúró ó ti fún wa ti wá pín tí kíní ìtọ́jọ́ ti wá fún wájú lọ jalè yìí ni náà.
until they force him back against a tree and pull out his mantle. wọ́n lé Muhammadu wọn bọ́n ṣe fọ ajá bọ́ látòrí kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n bá fẹ́ yín ẹ̀ tàgbà wọ́n bá faṣọ ya mọ́ lọ́rùn. By God, if I had as many sheep as the tree of Timar, Muhammadu bá bẹ̀rẹ̀ sí bẹ́gbẹ́ ìjọ tó lọ́nà ẹ̀ ṣàánú mi náà tí n bá ní kinní tó bá pọ̀ gẹ́gẹ́ bí igi tìámà ni. I would have divided them among you. Yóò bá fún yín tiyín kinní yóò pọ̀ yẹ kí n máa kó kékeré yìí lọ náà ẹ fílẹ̀ fún mi náà ẹ jọ́ náà. Ibẹ̀ Muhammadu ti jalè wọ́n já sí òhù. Ó jalè níbẹ̀. ọmọ ti pẹ̀lú lé. èmi ò mọ tẹ gbẹ̀mí lé o. Ayamadéleke. èmi ò mọ tẹ gbójúlé o. ẹ bá wa gbé. mi ò mọ tẹ gbójúlé o àmọ́ gbogbo tẹ gbójúlé kẹ́mi balẹ̀ lórí àbáwọn kan ló sponsor yín náà tì í pé kẹ́ máa ṣe. ẹjọ́ lásán ẹjọ́ ló fẹ́ ro o lè ka Kùránì o lè tú Kùránì kí ló wá ṣe ní. ẹ pàdé ìbínú Ọlọ́run lórí ẹ. ẹ má wọlé. ìpínlẹ̀ lẹ́mú aláàánú fi jọ. Salaman spoken to him and said, O messenger of Allah. Okay, Big Josie ẹ tù ẹ nìkan ti ń parí pẹ̀lú. Salaman sọ fún òjíṣẹ́ Allah. Your cousin, your auntie's sons. Àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò rẹ̀ ọmọ ìyá ẹ̀gbọ́n ẹ̀. Your son-in-law. Àwọn ọmọ ìyá ọkùnrin lóbìnrin àti lọ́kùnrin. He said, I have no need of them. Mi fẹ́ fojú mi rí wọn rárá. As for my cousin. Fún àwọn mọ̀lẹ́bí mi wọ̀nyí o. He raped me. Wọ́n ga itan mi sókè, wọ́n fi orí Ìlọrin, wọ́n fi ṣe pàpà sókè sí mi nídìí. And for my cousin. Fún àwọn ọmọ ìyá mi. And my son-in-law. Àwọn ọmọ ìyá mi lọ́kùnrin nílé wọn, bàbá nílé ìyá gbogbo wọn. He is the one who said, me in Mecca, what he said, that is, he insulted me in Mecca. Ìgbà tán ti dó ànábì tán fi orí Ìlọrin dó títí wọ́n á bẹ̀rẹ̀ sí ní bupẹ́ ẹ̀rí àti fàdí ẹ̀yà bàbá wa ń gẹ tán rìn kiri àdúgbò. kí ìyá Ọlọ́run tó dé ìjọba kọ́kọ́ bá wa dá sí náà. Ṣé nǹkan tá à ń ka ṣé kò rí bẹ́ẹ̀ kan pariwo ìyá Ọlọ́run kí ló ń ṣe yín? gbogbo ilé ẹ̀kọ́ kan ẹni tó máa bí dání kó máa bọ̀ Nàìjíríà. Ẹni kan pariwo ìyá Ọlọ́run àwọn olè ń fẹ́ ṣe bóyá gbogbo yín ìjọba wa ṣá. Abdullahi related, the messenger of Allah sent for me. Abdullahi sọ wípé. Ẹ jọ 1 minute. Ìjọba ṣàwà ṣe ànábì fún ẹ̀kọ́ lè gbèjà rẹ̀ ni. Aláwọ̀ lè ṣègbè olórí burúkú nìyẹn. Kó wá bá wa sọ̀rọ̀ ń bì kókó sì lọ. Allah ò lè jà sí gidi ní ọlọ́wọ́ tó àwọn olùdókòjà. Abdullahi related, the messenger of Allah sent for me. Abdullahi ló gba ọ̀rọ̀ ẹ̀ wá ó ní òjíṣẹ́ Allah Rasulullah tálà lè wàhálà ó ló pè òun. So we set out until I reached such and such and such place. Ó ní àwọn jáde débi táwọn ti débi báyìí. And he traced a line for me and told me to stay there. Ó wá fa ìlà fún mi ó ní kí n má kọjá ìlà yìí o. Don't go outside of it. Má jáde kúrò nínú ìlà tí mo fà fún ẹni. If you go outside, it is over for you. Tó bá ti kọjá ìlà tí mo fà fún ó ti tán fún ẹni. Abdullahi said, and so I stayed there. Abdullahi ní mo rọra dúró síbẹ̀ jẹ́jẹ́ mi. Then the messenger of Allah went off like a stone throw away. Ó lọ síwájú sí. Or a little bit further. Ó lọ síwájú sí. Then the narrator mentioned a group of men member. Ẹni tó ń sọ̀rọ̀ wá ní pé àwọn ọkùnrin kan tó sangi tán sí gbọlẹ̀ tí gbogbo kinní wọn tó dúró déédé. Who look like the Zulu people as Afan. Wọ́n ní wọ́n dàbí àwọn ará Zulu. As Afan said, Allah winning, no clothes on, but I did not see their genitals. Wọ́n ní àwọn ọkùnrin tó sọ́gbọ́n tó ń sìn gbọ́lẹ̀ yìí òun ò wọṣọ ìwòwò ni wọ́n wà ó ní ṣùgbọ́n nǹkan ẹ̀kọ́ tó bá òun nínú jẹ́ ni pé òun ò rí ẹpọn wọn bó ṣe rí. They are tall and scrawny. Ó ní wọ́n ga wọ́n dẹ̀ sìn gbọ́lẹ̀. And they came and started riding the messenger of Allah. Wọ́n ní àwọn ọkùnrin tó sìn gbọ́lẹ̀ yìí wọ́n ní wọ́n dẹ̀ wá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ga tán Muhammadu. And the prophet began to recite to them. Rasulullah sálàlẹ̀ wàhálà wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀. Ló pariwo bó ṣe ń dún and they started to move closer and kneel around me. Ó ní ìgbà tí Muhammadu wá bẹ̀rẹ̀ sí ní ké pàdé bọ́n ti dún ayé ẹ̀ táyé ẹ̀ ti fẹ́ ta wá bẹ̀rẹ̀ sí ní ké ó ní wọ́n wá ń súnmọ́ òun. And get in my way and I become intensely terrified of them. Ó ní bí wọ́n ti ṣe dó Rasulullah títí Rasulullah ti kékékékéké tí òré yàn gbà ńlẹ̀ ó ní wọ́n ti wá súnmọ́ òun ó ní bó ṣe súnmọ́ òun lẹ́rù wá ń bá òun pé kọ́ mà lọ yà ìdí òun náà bó ti ṣe yàdí Muhammad. So I sat down. Ó lòun wá jókòó. And when the morning came, nígbà tí àárọ̀ òde nígbà tí they began to go away. Ó ní wọ́n wá ń lọ. Then the messenger of Allah came back exhausted and in pain. Wọ́n ní Rasulullah ti dé wọ́n ti dó ayé bàbá pa bàbá ara bẹ̀rẹ̀ sí ní ro ó ti rẹ̀ kò lè rìn ó wá bẹ̀rẹ̀ sí ní ga tán ṣẹ́ mọ́ adìyẹ tán bá ti ya ẹ̀tàn adìyẹ ṣẹ́ mo bá ṣe máa rìn gẹ̀lẹ̀ bí Rasulullah ṣe wá ń rìn nìyẹn. Practically in pain from how they had ridden him.
wọ́n ní ara bẹ̀rẹ̀ sí ní ro bàbá torí pé wọ́n ti dó bàbá pa, wọ́n ti yà díẹ̀, wọ́n ti oríṣiríṣi gbogbo ibi ni wọ́n kì í sí, wọ́n kì í sétí ẹ̀, wọ́n kì í sẹ́nu ẹ̀, wọ́n kì í sí ìwò díẹ̀, wọ́n gbogbo ibi everywhere náà kì í kíní sí. He Wọ́n da said, bàbá nìkan tí wọ́n sọ said, wípé indeed, I am exhausted. ó ní àwọn àlùjọ̀nú yìí ó ní wọ́n ti fẹ́ dó mi pa, wọ́n ti gbé. Then the messenger put his head on my lap. Muhammadu tó fẹ́ ṣe Jésù ni Muhammadu tó fẹ́ ṣe fún Abdullahi. Muhammadu wá gbé orí ẹ̀ sí ẹsẹ̀ Abdullahi. And the scrawny one came with tall white garment on. Ó ní eléyìí tó ga nù wá pẹ̀lú aṣọ funfun lára. But the messenger of Allah had fallen asleep. Ó tún fẹ́ wá dó Muhammadu pa ṣùgbọ́n gbà yẹn Muhammadu ti sùn. Ó máa jó àlùjọ̀nú yẹn bẹ́yẹn. And I became more intensely terrified of them. Ìgbà tí ó wá gbà tán padà wá tán rí Muhammadu dó, Abdullahi wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù pé ṣé bọ́n ṣe rí Muhammadu dó báyìí, ṣé mi ni wọ́n fẹ́ dó sí i. Abdullahi wá bẹ̀rẹ̀ sí ní ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà. Báyìí ni wọ́n ṣe gá tan Muhammadu àwọn zoot people yẹn ò ní. So that was screenshot láti kà. Ó dẹ̀ pé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ni Muhammadu ń rẹ́rìn o, ìgbà tán dé ẹ̀rín ó wá bẹ̀rẹ̀ sí ní ké. So far àtàwọn fẹ́ kà mo ti gbé sójú screen yẹn bí wọ́n ṣe gba Muhammadu nìyẹn bó ṣe ranjú gbà yẹn nìyẹn tó ń fẹ́yìn. Ìyẹn ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀. Ayamadéleke Big Dose. Ṣèyí kìí padà kálẹ̀.